ẹ̀yin tèmi ẹ wò ọ̀rọ̀ ti bẹ́yìn yọ o lórí ọ̀rọ̀ ọba Awujale tuntun Awujale tìlú Ìjẹ̀bú tí wọ́n fẹ́ jẹ tí Wasiu Ayinde K1 the ultimate tí òun náà ti kọ lẹ́tà lọ wípé ipò ọba tọ́ sí òun nílùú Ìjẹ̀bú. Báyìí o àwọn ẹbí Jàbíàrà ti sọ wípé Wasiu Ayinde kì í ṣe ọmọ ẹbí àwọn o, pé tí Wasiu Ayinde tó bá dá a lójú pé kó wá ṣàlàyé ibi tó ti bá ẹbí àwọn tán, wípé Wasiu Ayinde kì í ṣe ọmọ ẹbí àwọn. Fún ìdí èyí pé kò lẹ́tọ̀ọ́ sí ipò ọba rárá, àti wípé lẹ́tà tí Wasiu Ayinde ń gbé kiri wípé wọ́n ti bọwọ́ lu ìwé òun láti jọba, pé rárá o olórí ẹbí ní rárá kò rí bẹ́ẹ̀ o. Ẹ wò ẹ jẹ́ kí n fi fídíò yìí lẹ̀ kẹ́yìn náà kẹ́ gbọ́ ọ̀rọ̀ láti ẹnu àwọn ẹbí Jàbíàrà. Bẹ́ẹ̀ rèé ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti bá mi subscribe sí YouTube channel mi. Ẹ wò sàlẹ̀ níbi tọ́kọ subscribe sí, ọwọ́ yín tẹ̀ fi ń tẹ subscribe yẹn ẹ ní fi gbọ́mọ sí o. Gbogbo ara wà ní ìgboro láti wà nílùú Ìjẹ̀bú Òde báyìí. Ìgboro Ìjẹ̀bú Òde rẹ̀ ti dùn gan-an torí pé lórí ọ̀rọ̀ Awujale tí àwọn èèyàn ń retí oyè kan tí gbogbo ìlú Ìjẹ̀bú tó ń nífẹ̀ẹ́ sí ni. Ṣùgbọ́n máa ẹbí tó so mọ́ Awujale a lè sọ pé ìdí igi mẹ́rin àbẹ́ẹ̀ wọn náà wọn fìdí pọ̀tẹ̀ wọn náà wọn fi ṣẹ̀bù ó tún láwọn mí náà àbẹ́ẹ̀ ìdí igi mẹ́rin. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ìdí igi tí àwọn èèyàn ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni Fúnṣẹ́gbùwà. Nínú Fúnṣẹ́gbùwà náà àwọn náà tún ní ìdí igi tiwọn. Lójú àwọn màrùn ẹ lè ti máa rí ojú bíi wọ́n ju méjì lọ mẹ́rin, ṣùgbọ́n àwọn méjì láti ẹ̀kọ́kọ́ fẹ́ ṣó ojú wọn. Ẹ máa ti rí olórí ẹbí níkàlẹ̀, ẹ lè máa tún rí àǹtí mi kan náà níkàlẹ̀, ẹ rí bí máa àǹtí mi torí mo máa ń fẹ́ káwọn èèyàn kan gbọ́ ọ̀rọ̀ dàrẹ́kì láti ẹni tó lọ́ọ̀rọ̀. Èdè kan máa dárúkọ yín, ẹ̀yin lè máa dárúkọ ara yín, ẹjọ́ torí àwọn tó wò nílé kí orúkọ yín àǹtí mi. Orúkọ tèmi ni ọmọbabìnrin Adéọlá Adéjùbà. Ẹ bá mi ṣe sùúrù o, ohun tí mo gbọ́ wọlé àgbélé bí láti ìbọn àtàwọn ọmọ ọba olóògbà ní princess ẹ̀rù kí bọ́mọ bá ẹgbóhùn sókè. Orúkọ tèmi ni ọmọbabìnrin Adéọlá Adéjùbà. Lẹ́gbẹ̀ẹ́ yín mo láwọn bàbá kan níkàlẹ̀ èmi mọ̀ ìmọ̀ àlá adé ló fẹ́ mọ̀ orúkọ yín bá yín. Orúkọ tèmi ni Ọ̀túnba Akínọlá Ọ̀dẹ́dínà olórí ẹbí Jàbíàrà. Wọ́n ní olórí ẹbí Jàbíàrà. Ẹ má jẹ́ dágbó lórí àwọn méjì, ẹ jẹ́ kí n fi ojú àwọn ẹnu ní ìwọ̀n abẹ́ ìgbà ojú ẹ tún rí sí ojú tó gbúrò lé ẹjọ́ sá nítorí àwọn èèyàn wọ́n lè má dá yín mọ̀ orúkọ yín sá. Orúkọ mi ni Olùṣọ́àgùtàn ọmọọba Bọ́láyìndé Sàlámì, igbákejì olórí ẹbí Jàbíàrà àti akọ̀wé ẹbí gbogbogbò fún Fúnṣẹ́gbùwà ruling house. Ẹ ṣe kàn á máa rí yín bá ẹ bá tún máa wo ibi tí kámẹ́rà mi tún lọ ní ọwọ́ yìí ẹ tún máa rí ẹlòmíì níbẹ̀ orúkọ yín sá. Orúkọ mi ni Reverend Prince Sunday Bajoko, mo jẹ́ akọ̀wé Jàbíàrà Royal House. Ẹ sọ pé Reverend Bẹ́ẹ̀ni. ẹ tún ní Prince. Bẹ́ẹ̀ni. Reverend àti Prince sọ́dọ̀ ẹ̀ máa wọ̀. Olùṣọ́-àgùntàn ni mí, èyí tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni mo tún jẹ́ ọmọọba ní ìdílé Jàbíàrà. Ẹ pẹ́rẹ́ jù ẹ jẹ́ padà sí ojú àwọn olórí ẹbí àti sísá. Wọ́n ní ẹnu àgbà lóbi ti máa ń gbó bóyá bá ẹni lè bá mi tàn wọ́n lẹ̀ sí. Nígboro táwa yìí oríṣiríṣi láti gbọ́ lónìí olómi ní ta gbọ́ lórí Jàbíàrà máa pọ̀ òní mò ń sọ èyí tó dé ìlàwà tó dé rédíò TV online báyìí sọ pé ìgboro láwà ìgboro náà ṣe àwọn èèyàn náà dẹ̀ ní ìgboro báyìí àti gbọ́dọ̀ láti ẹnu dídọ́ mẹ́ta wọ́n ní Ayinde máa ṣá Wasiu àwọn ọmọdé ìwé ibi tẹ́lẹ̀ wọ́n ní òun mo tẹ̀sí gbọ́dọ̀ pé fọ́ọ̀mù tẹ̀sí láyà wọ́n ti sáyìn signature yẹn ṣé ẹ̀yin gẹ́gẹ́ bí olórí ẹbí wọ́n ní Jàbíàrà ló sáyìn signature ẹ̀yin tẹ̀lé olórí ẹbí Jàbíàrà báyìí ẹ bá mi tàn wọ́lẹ̀ ṣé signature mi ni ṣé ẹbí mi ni ta ló lọ́wọ́ sí fọ́ọ̀mù yìí tí àríńtà ṣe ń bá Wasiu wọlé. Àgbà Wasiu wọlé. Wasiu kì í ṣọmọ. Wasiu pẹ̀lú nǹkan tí a ti jù síta pé kì í ṣe ọmọ ilé wa. Fọ́ọ̀mù tó ń dẹ̀ sáìn àti ẹ̀tí ìmọ̀bí tó ti wá, ẹni tí ó sáìn fọ́ọ̀mù yẹn kì í ṣe olórí ẹbí, kò ní àṣẹ olórí ẹbí láti sáìn ni ẹ̀. Kì í ṣe signature ti. Kì í ṣe signature ti gẹ́gẹ́ bí olórí ẹbí. Ẹ jẹ́ kí àǹtí mi bá mi kàn mọ́lẹ̀ sí báyìí. Ọ̀rọ̀ tó wà lẹ́yìn olórí ẹbí náà kọ́ àwọn sáìn fọ́ọ̀mù lẹ́tì wọn wọ́n ti sáìn kílẹ̀ yìí sí. Ẹni tó sáìn fọ́ọ̀mù sí i kọ́ bọ́ síta kọ́ wá sọ ìdí táwọn fi sáìn fọ́ọ̀mù sí i.
wọ́n dẹ̀ lineage táwọn méjèèjì ti jọ wá yẹn wọ́n wá clean dáadáa. ẹ bá mi ṣàlàyé lineage yẹn báwo lè ṣe jẹ́ nínú ẹbí nínú lineage tẹ̀sán yìí. nínú lineage yẹn ìran tèmi nìkan ni ìran ọkùnrin tó wà lineage. ẹ jáwọ́. Awujale ọwọ́ studios òun ló bí Awujale ọwọ́ sojú wọ́n pè ní jáde ara òun ló bí Prince Olúfòkun ló wá bí Awujale mẹ́kùn yẹn òun ló bí Adékanwó òun ló bí Adépìtàn Adétẹ́ òun ló bí Lawal Adéọlá Adépìtàn yẹn òun wá bí Azan Obileye ló wá bí Prince Isao Adénúgà Adétẹ́ tó jẹ́ bàbá tèmi wọ́n ṣẹ̀wá fi bẹ́ẹ̀ mi Adéjùgbà Adéọlá ti wára dé. so ẹ̀yin gangan direct descendant from Jàdíàrà so bàbá mi nìkan dẹ̀ lọkùnrin tí Jàdíàrà ni wọ́n lọ́mọbìnrin níjọba kó tó wá síbí pàtó tún débí náà wọ́n láwọn ọmọbìnrin náà lájọ jókòó. àwọn ọmọbìnrin ẹsẹ̀ ọkùnrin yìí ń tọ̀ nígbà. ẹsẹ̀ ọkùnrin bẹ́ẹ̀ máa ń jẹ́ obìnrin so bẹ́ẹ̀ ṣe pàtó yìí àwọn mẹ́rin tó jókòó sí wọ́n ní ẹ̀tọ́ sí Jàdíàrà. àjọ ẹlẹ́kọ̀ọ́ sí ọmọ ìyá ìdí nìyẹn ká ṣe lójú yín báyìí bóyá kí n mú lọ sọ́dọ̀ rẹ́gbẹ̀ẹ́ mi ẹ̀kẹ́rẹ́ǹtà àti yín ní fúnṣẹ̀ fún wa dáadáa àti yín ní Jàdíàrà dáadáa àjọpàdé mo lè rí pé mi ò rò pé ní contention ó wà ní mo máa ń sọ̀rọ̀ Jàdíàrà ọ̀rọ̀ tẹ́yìn yìí tó wà lẹ́yìn kí lè rí sọ sí ọ̀rọ̀ Wasiu Jàdíàrà èmi ti gbọ́ nípa ní tó sáyìn lò ẹ̀gbọ́n òwúrò èrò etí ọba lé etí ọba lóko báwo ni ẹni sẹ́yìn náà ti gbọ́ nípa ní tó sáyìn. mo ti gbọ́ nípa ẹ̀. ẹni ni ṣé ẹbí ni àbẹ̀ látẹ̀lú jẹ. a lè deny pé wọn kì í ṣe bí pé àwọn bàbá wọn ti ṣe lórí ẹbí rí nígbà tá à ń ṣe ẹbí Jàdíàrà ní gbogbo Adébẹ̀rù Ajíbáìkẹ́ Jàdíàrà àwọn ẹ̀gbọ́n wọn tó jẹ́ Professor Báyọ̀ Ògúnlẹ́yẹ ṣe ń gbọ́ àwọn ẹ̀gbọ́n wọn tó jẹ́ Professor Báyọ̀ Ògúnlẹ́yẹ àwọn Alhaji Bọ̀dé Ọ̀ṣínúsì àwọn Alhaji Mustapha Adédèjì tó jẹ́ àbúrò bàbá tèmi lẹ́yìn tí àwọn bàbá tèmi ti ṣípò padà àwọn tí wọ́n jọ ń ṣe mítí àti Prince Adébísí Mustapha Adébísí Tajudeen Mustapha Adébísí tó gbogbo àwọn yẹn ti papòdà àwọn tá a jọ ń ṣe mítí ní gbogbo nìyẹn àwọn Ọ̀tún Akínọlá Ọlọ́dúnà àwọn Ìjẹ̀bú Adídàrà nígbà ìwáṣẹ̀ nígbà yẹn lọ́hùn adọ́jú mítì ní gbogbo ni ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ Ọ̀túnba Ṣògo ní Balógun ṣẹlẹ̀ ni àwọn ọ̀dà Ìjẹ̀bú tí wọ́n kúrò láàrin wa nígbà yẹn tí wọ́n lọ sí Àbíṣẹ́bí àwọn Professor Báyọ̀ Ògúnlẹ́yẹ àwọn jìnnà ọ̀ṣọ́bà adọ́jú mítì ní gbogbo ni ẹni tó sáyìn yìí àrírí lẹ́ẹ̀kan ní èmi rírí lẹ́ẹ̀kan lẹ́yìn àárín wọn náà so ní ìgbà yẹn lọ́hùn àwọn bàbá ọ̀tún lórí ẹbí Jàdíàrà Adébáìkẹ́ Jàdíàrà nígbà táwọn ṣípò padà àwọn bàbá Adébísí Tajudeen Adébísí tí wọ́n ṣe olórí ẹbí Jàdíàrà nígbà táwọn ṣípò padà ni àwọn Ọ̀túnba Akínọlá Ọlọ́dúnà tó jókòó tó jẹ́ olórí ẹbí lèlè tí wọ́n ṣe olórí ẹbí Jàdíàrà títí di ọjọ́ òní. gbogbo ọkọ sọ sílẹ̀ yìí. èmi jẹ́ akọ̀wé ní ìgbà yẹn láti gbà yé àwọn bàbá Tajudeen Adébísí ni mo ti ń ṣe akọ̀wé so nígbà tó kan Ọ̀túnba Akínọlá Ọlọ́dúnà mo sì ń jẹ́ akọ̀wé ṣùgbọ́n nígbà tá a tún létò lèmi ṣe olórí ẹbí tí Reverend Sunday Bukola máa jókòó ó ní wà ní tó wà di akọ̀wé ẹbí tí olórí ẹbí ó ṣe dẹ́bìtì olórí ẹbí. òun náà ló sọ pé òun dẹ́bìtì igbákejì olórí ẹbí àwọn di secretary. ṣe rí ẹbí tẹ́ béèrè yìí àwa láti nǹkan bíi ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn àárín wọn nínú ẹbí so wọ́n bẹ̀ ìyàlẹ́nu ní ìsìn nígbà tí a bá rí fọ́ọ̀mù online tàbí bá àwọn tó sáìn ní ẹ̀ ẹni tó ní ẹ̀tọ́ láti sáìn ní fún olórí ẹbí òun ní gẹ́gẹ́ bí olórí ẹbí òun ní wọ́n tó kó ti wáyé olórí ẹbí Ọ̀túnba Akínọlá Emmanuel Ọlọ́dúnà olórí ẹbí tí gbogbo Adélékè Jàdíàrà náà títí dé Ìjọwá títí dé Ìrèdè títí dé Òkè Àkó ibi tí ẹbí kan dé àwọn authentic olórí ẹbí wọ́n lè sign. so signature wà lójú yẹn sí we can call it forge. we cannot call it forge. But at the same time, he has no right whatsoever to sign.
because it's not part of us. We have not been saying this for the past 15 years. One impersonate olórí ẹbí. Oh yeah. With that signature. So it is forged. No, it's not forged. It is not forged. We can call it impersonation. Impersonation. Okay, at establishment. Mo rí pé ẹ̀yin mẹ́rẹ̀ àwọn tó kájú ẹ̀nu ẹ̀bí ló jókòó. Princess sìn as a direct descendant ṣe na wọ́n represent olórí ẹbí jókòó deputy jókòó secretary jókòó lórí pẹ́sọ̀ fún ọ̀gá ìyá kan pé gbogbo meeting ẹbí látọ̀ oyin títí tó fi dé ọ̀dọ̀ tàwọn is it documented. Very. So very question kí lẹ fẹ́ olórí ẹbí sà ọ̀dọ̀ ẹ̀yin ní orobì tí ń gbó kí lẹ fẹ́. Nǹkan tí ó ṣẹlẹ̀ ń sìn a fẹ́ jẹ́ kí gbogbo ayé mọ̀ pé Wasiu kò wá láti ẹbí wa. Àwọn details information tí a ti gbé síta tí kò fi ṣe tí a ti kọ tí ó ti hàn pé kì í ṣe ẹbí wa. Àbátan tábà ti sọ̀rọ̀ tó ń bè àtúngbé fún yín tẹ́ máa fi mọ̀ pé àwọn bí ó ṣe pa ìtàn rẹ̀ kò sí òtítọ́ níbẹ̀. Lọ́wọ́ sí kò sí níbẹ̀. Àwọn tó lè wà pẹ̀lú yín bí náà signature wọn ò sí níbẹ̀. Àti pé olóòtú ìbéèrè tó tiẹ̀ wá sí mi lọ́kàn ni wípé ní àtìgbà tí a ti ń ṣètò ìfọbajẹ yìí tí ìlú wa tó lè ti ń wá láti ní ẹbí ìpín mẹ́rẹ̀ẹ̀rin táwa mọ̀ tó so Fìṣẹ̀gbù àti ọ̀dọ̀ àwa ró aníjàgbé àrà anífìṣẹ̀gbùwà aníbùbíadé anítúwàṣẹ adẹ̀ tí ń bá kinní yìí bọ̀ láti ìgbà tí àwọn bàbá wa ti ṣépò padà kí ló dé tó jẹ́ pé ìsinyìí ní ọjọ́ péréte tí òpin máa dé bá fọ́ọ̀mù yìí kí ló dé tó jẹ́ pé ìgbà yẹn ní ará ẹnìkan tó ṣẹ̀ṣẹ̀ wá sọ pé òun ọmọ Fìṣẹ̀gbùwà ìyẹn jẹ́ ìyàlẹ́nu àti ìbéèrè àkọ́kọ́ nínú ọ̀tàn tó jẹ́ ọmọ Fìṣẹ̀gbùwà àtọmọ Dàdé Àrà tá àti ẹ̀mọ́ rí from nowhere. So ìyẹn àkọ́kọ́. Ẹ̀kejì ẹni tí ò tí tá àti ń rí ní meeting tipẹ́tipẹ́ kò bẹ́bí bọ́dì ṣe ló ní ẹni wá lọ gbé fọ́ọ̀mù fún pé kó sáìn ẹ̀ tí ò tẹ̀ tí wá ń ṣe lórí ẹbí. ìyẹn lè sí questions. Ẹ̀yin gẹ́gẹ́ bí torí bí princess ṣe sọ̀rọ̀ sí wọ́n sọ̀rọ̀ nípa ìdí igi wọn látọ̀dọ̀ bàbá wọ́n lè sọ pé àwọn obìnrin lọ́dọ̀ bàbá yẹn náà ló jókòó so yẹ kí tó bá jẹ yẹ kó tọ́ ni Wàsíù sọ ó yẹ kó lè jókòó báyìí náà ó sọ pé ìdí igi bàbá òun rèé ìdí igi ìyá òun rèé. Àti pé ibi báyìí lòun ti ń bá wọn ṣèpàdé látọjọ́ tó ti bá wá kì í ṣe ọmọ Dàdé Àrà. Kì í ṣe àsáwọ̀ báyìí àsáwọ̀ là ní pélé. Ṣẹtẹjọyè rẹ ni kò ń ṣọmọ Dàdé Àrà. Dàdé Àrà ò ní ọmọ tó ń jẹ́ Ṣẹtẹjọyè. Mi ò gbọ́ rí. Bàbá mi ọmọ 1918 ni bàbá mi. Bàbá mi wọ́n bí ní 1873. So mo dẹ̀ bá bàbá mi láyé. Bàbá mi darúgbó gan 1984 náà. Wọ́n sọ̀rọ̀ wọn Ṣẹtẹjọyè rí. Bàbá mi dẹ̀ kú ní 2006. Àwọn ló lè sọ tọ́ wọ́n dẹ̀ ń sọ gbogbo ìtàn yìí. Wọ́n gbogbo nǹkan náà máa ń sọ wọ́n tiẹ̀ máa ń sọ yí pé àwọn ọba mi èlé fìdíkọ̀tẹ̀ kú oúnjẹ kú òde. Àwọn ilé lọ exile ní Ìbọn bí àìpẹ́. Wọ́n ní àwọn ọba fìdíkọ̀tẹ̀ kan. Ẹ̀yin ará ilé
lórí àkókò wa a lè mú ọjọ́ so ọjọ́ lò òun lẹ ti gbọ́ lọ́tún lẹ ti gbọ́ lósì ẹni tó bá wá ní contrary view àwọn ọmọ lè sọ pé ìjọ ìlà sí gbogbo nǹkan tó sọ yìí bí post wa bá ṣe ń jáde tí episode yìí bá ṣe ń jáde àwa ń dúró dè wọ́n pé kán lè comment we will get back to the family àtẹ̀lé sọ fún ìgboro làwà lórí ọtí wà ń gbòòrò so ẹ ṣe gan tí ẹ gbà wá ní ààyè láti fi ọ̀rọ̀ wá yín lẹ́nu wò a fẹ́ mọ òtítọ́ yàtọ̀ èyí tó jó òdodo yàtọ̀ sí èyí tó jẹ́ irọ́ olùkọ́ àmàrin yìí bá pásítọ̀ Sàlámì ẹ ṣe gọ̀ọ̀sà princess akíkanjú ni princess ọ̀rọ̀ yẹn ń gbé wọn nú gan ọ̀rọ̀ yẹn ń ta wọ́n lára gan ẹ bá rí bó ṣe ń bọ́ lára wọn ẹnìkan tún fẹ́ wá fi kinní kan ká wọn lọ́bẹ̀ jẹ ẹni ẹgẹ̀rẹ̀ rẹ orin máa ń kọrin tó ń tù wá ní o. ẹni tí mo láìkò rẹ̀ aláìkò náà fẹ́ràn orin ẹ̀. ẹ bá dé inú mọ́tò mi orin ẹ̀ la plate tàbí gbogbo. ṣùgbọ́n ẹ̀fẹ́ yàn jẹ́. ó ti o. ìfẹ́ kó yàn mí jẹ́ mi ò ṣe yọjú lọ sí o. ẹ̀fẹ́ kan yí iná. má yọ àmọ́ má fi bẹ́ẹ̀dì tó wà lọ́wọ́ àsìkò fún bẹ́ẹ̀kì wọ́n dúró bí àsìkò tí wọ́n. bẹ́ẹ̀ ló sọ̀rọ̀ púpọ̀ wọ́n kàn rárẹ̀ rí ni. èèyàn ọlọ́run ọ̀pọ̀ nǹkan tí ìbáṣọ náà ní olórí ẹbí àti ọmọbabìnrin àti akọ̀wé gbogbo ni wọ́n ti sọ ṣùgbọ́n nǹkan méjì tèmi kàn fẹ́ fi kún ní wípé nínú ìtàn àti àkọsílẹ̀ Jàdíàrà àgbọ̀ orúkọ ilé ibi tí Wasiu Ayinde tó ti ṣẹ̀wá tó lóun ti ṣẹ̀wá kò sí nínú ìtàn àwọn bàbá wa àti àwọn bàbá wa kò sí nínú àkọsílẹ̀ àwọn ìpàdé gbogbo àti àwọn ètò gbogbo tá a ti ń ṣe ní ìdílé Jàdíàrà a ò rí àkọsílẹ̀ wọn rárá so nítorí dé gẹ́gẹ́ bí àwọn ìtàn àti àkọsílẹ̀ tá a ti ń gbọ́ ìdílé Fìdípọ̀tẹ̀ ló ti wá ó dúró ní ìdílé Fìdípọ̀tẹ̀ ó fi Jàdíàrà sílẹ̀. ẹ̀yin lè ní kẹ́ bá ń kápò kẹ́ bá ń ká ètò yìí nílẹ̀. báyìí máa kà náà ni pé kó dúró di àsìkò tiẹ̀ kó fi Fùṣẹ̀gbò wálẹ̀ wọ́n ní makànmakàn yóye ẹni kó fi Jàdíàrà àti Jàdíàrà àti Fùṣẹ̀gbò kó fi ilẹ̀ makànmakàn lóye ń kàn òun ló kàn jẹ̀bẹ́ òun náà ti kọ́ ni pé ẹ̀yin ìyá ẹ lọ sẹ́ńpẹ́ àwọn náà fẹ́ sọ fún pé Wasiu ìwọ náà lọ sẹ́ńpẹ́ ó máa kàn ẹ́ kò tí ì kàn ẹ́ ọ máa pè é kò tí ì kàn tọ̀nù ẹ̀. ọ̀rọ̀ ìlú ìgboro jù báyìí ẹ ṣe gan. láàrin ẹgbẹ́ láàrin ọgbà wọn ní fẹ́ àtúpẹ́ ìgbóyè ìgbà àmọ́ ní ti dáadáa kí wọ́n bá máa pépé wẹ́nì tí àjọ ọmọlọpọ̀ mi dé wẹ́nì bọ́ mádàsá àdúpẹ́ lọ́rẹ̀ o kò fẹ́ tìlẹ́yìn rẹ ni o ojú máa tiẹ̀ o. wẹ́nì kú ọ̀nà bí èso ìdílẹ́gbẹ́ bá ti mi ná owó wẹ́nì ná ojú ní ìdílẹ́gbẹ́ bá mi ṣe nírọ̀rùn wẹ́nì fi nira ṣe níbẹ̀ wọ́n á pẹ̀ nìkan ìgbà yẹn ajá nínú ẹ̀kún nínú ìwé màlúù máa mi gbọ́ tí wọ́n bá jọ lókè dáadáa lẹ́yìn ẹjọ́ yẹn ọwọ́ ọ̀gẹ̀dẹ̀ bá gbé ara rẹ̀ ó máa gbé ẹnikẹ́ni bá ro akun lọ́dún sí wọn ọwọ́ ọ̀gẹ̀dẹ̀ bá gbé ara rẹ̀ ó máa gbé wẹ́nì tí kò. ìyálóde
ìyálóde ìyálóde ọkọ rẹ̀ ìyálóde wà sílẹ̀ ọkọ rẹ̀ ọdún tí ayé ẹ̀ka sílẹ̀ ẹ̀rọ aníyọ̀ aníyọ̀ anáàdì tí wọ́n kárẹ̀ wí. Don't dawa. Don't dawa. Ṣé ẹ kọ́ àgbẹ̀ wa? Ojú òní tì. Ọ̀pẹ̀lẹ̀ ẹni tó ṣe oríire yìí o. Oríire yìí má kúrò lé wa o. Àlàáfíà rẹ̀ tàbí fún wálé ní fi bàjẹ́ pé kó tẹ́ sọ́nù. Ìdùnnú àtayọ̀ làwọn máa rí inú ilé yìí o. Ọlọ́run wà pẹ̀lú wa, Ọlọ́run wà pẹ̀lú wa. Àtọmọ àtìyàwó gbogbo Ọlọ́run máa bá wò. Ọlọ́run máa dá nítorí láì tó ń dá lùbáríkà. Ọlọ́run gbàbẹ́ o. Ọlọ́run gbàbẹ́ o. Ìlà ìdùnnú ìjọba omi tó bá tẹ̀sẹ̀ sí báyìí. Ayọ̀ àti ìjọba máa rí ẹ̀. Ìgbà nínú bíbá arábìnrin sáájà. Akíwá dára. Wọ́n ṣe ní ìyẹn náà ló máa ṣe àní bá ti ṣe o àtọ́ gbẹgbẹ o àti ṣe fún ẹ wàá dàgbà wàá gbọ́n wàá tọ́ oyè yìí kẹ òní kábàámọ̀ ìlú òní kábàámọ̀ nígbà tí lè ń jẹ́ yìí gbogbo ìlú àtò èlò àmọ̀ pé yẹn ń gboyè àwọn fámìlì yìí kẹtẹ fi ẹjẹ wọn òní kábàámọ̀ àníkàbá ní ìlú wọn máa dùn ìjáde ṣe torí o máa pẹ̀lú àwọn tó máa mú àwọn jáde ojú ẹ̀ tó dé kò ní ṣiṣẹ́ wá máa yẹ yìí ká sọ yìí sí ọlọ́run bá àfọ̀ṣẹ́ sí ọlọ́run ti gbé ẹdẹ tẹ́jẹ́ ọlọ́run tó wà máa gbé ẹdẹ àdúrà ẹ̀dọ́ àwọn ọmọ àìṣoríire ẹbí àìṣoríire gbogbo nǹkan tó wà láyé tó máa dá fún ọ bó ṣe ní nìyẹn o. Onísàárà kò ní kú onísàárà kò ní rùn owó tuntun á wọlé ọmọ tuntun á wọlé ọlọ́run ló máa ṣàgbéǹde owó àwọlé rẹ ọmọ àwọlé rẹ ohun mẹ́ta ẹ̀dá wá ẹ̀dá wọ́wọ́ ẹ̀dá wọ́mọ ẹ̀dá wá tó kọ̀ọ̀sọ ayé eré ò láwọ̀ báyìí eré ò láwọ̀ báyìí akékeré ìjọba yó eré ò láwọ̀ báyìí àkówá bá o àmì ẹgbẹ́ lọ́wọ́ tí ìgbé máa ń fi rẹ̀ àmì àwọn ọmọ ìgbé òwe àwọn ní orí àwọn tó rání o àlóhùn jọjọ àkíndìwájọ rání o àlóhùn jọjọ. Ìwọ tó bá mọ̀ pé o lè múra ìgírí báyìí má wulẹ̀ bá wọn jáde kó o fẹ́ bá wọn du ọba ó jágbo olé yín o kò jágbo olé yín o àwọn kan ń dúró ní ìdúró pé wọ́n fẹ́ jọba yìí dandan. Mo lẹ́tọ̀ọ́ sípò Awùjalẹ̀ Wasiu Ayinde nílùú Ìjẹ̀bú Òde ilé ọba náà ti bí mi Ayinde. Ifá rẹ̀ ó jọba èmi ò ní kára Ìjẹ̀bú gbọ́ba fún èmi ò ní kó má gbọ́ba fún láti lẹ́yìn gẹ́gẹ́ bí n ti fa sọ Ifá ẹ̀ dẹ̀ ti sọ oríṣiríṣi ọ̀rọ̀ sẹ́yìn ó dẹ̀ ní ìlànà tí Ifá fi tó kalẹ̀ pé báyìí ni kò ṣe ṣe báyìí ni kò ṣe ṣe tí wàá fi rí ọba náà jẹ bí a ṣe rí tán ju ọba Ìjẹ̀bú tán ni wọ́n ń dù yìí èyí rí ọ̀pọ̀lọpọ̀ òkúta nípa ti ọba tó ní òun fẹ́ jẹ Ifá Ògbèrúkúsá Ifá tó jọba ni ọlá pé Wasiu lórúkọ la fi ń sọ tiẹ̀ ọmọ Ògbèrúkúsá pọ̀ tọ́jà pé wọ́n wọ́n náà àbáyọ sọ̀rọ̀ wọn ó lágbára
eré tó ń ṣe yìí orin tó ń kọ yìí lọ́wọ́ àwọn tẹ́ẹ̀jọ bẹ̀rẹ̀ tẹ́ẹ̀jọ ń kọ̀ wo àwọn ẹni tó dùn ayé ti gbé mi wo àwọn ẹni tó jẹ́ pé orin ti ń kọ wọ́n tí wọ́n kọrin mọ́ mo ní kò sálágbára ń bì kan ihun tó ń ṣe ipá ẹ̀ ṣì ń ka ni ló fi ń rò pé kò sí ti ń bọ̀ lókè tílẹ̀ ògbà tí ń tipa ẹ̀ ò bá ní ká tó bá dálù ẹ̀ lẹ́ẹ̀kan wàá mọ̀ pé àṣẹ yin ìjù báyìí lọ irú ọba tó ń lé tó lóun fẹ́ jẹ yìí sìn kò ságbẹ̀kẹ̀lé ń bì kan ju pé tí Tinubu bá ti ní ó yá àgbẹ̀kẹ̀lé mi nìyẹn kó gba ọmọbìnrin yẹn kó má gbà lójú agbo lásán kó gbà alágbàdélé yẹn Malik yẹn ọmọ Bisola Badmus advice tèmi lè fún ni pé kó má gbà lójú agbo lásán kó má gbà nígbà pé mo fẹnu gbà lásán kó gbadélé tábà ní èèyàn ńláhun irú Wasiu Ayinde ìkọlù ẹ kó máa láhun tábà ní èèyàn bímọ kò tọ́jú ọmọ tábà ní èèyàn níyàwó kò tọ́jú ìyàwó irú Wasiu Ayinde yìí kọ́ ó yẹ kó máa wò pé òun ráàánú gbà kí ló fẹ́ mi ì tí ì mọ nǹkan náà tó lè ní pé Ọlọ́run ò ṣe fún òun nídìí eré yẹn. ẹ̀yin èèyàn mi ẹ wo fídíò tẹ́ ẹ fẹ́ wò yìí kì í ṣe fídíò lásán o inú fídíò yìí lẹ ó ti mọ̀ bóyá Wasiu Ayinde bóyá ó tọ́ nípò ọba Awujale Ìjẹ̀bú lóòótọ́ àbí kò tọ́ ẹ gbọ́ nǹkan tí àwọn èèyàn sọ kí ni Ifá Wasiu sọ ṣé Ifá Wasiu jọba àbí kò jọba ṣé Wasiu tàn mọ́ ìdílé ọba ṣé ó jẹ́ ọmọ ọba ní Ìjẹ̀bú inú fídíò yìí náà ni ẹ máa ti gbọ́ gbogbo ẹ̀ ẹ má gbàgbé bẹ́ẹ̀ ṣe ń wò ẹ bá mi subscribe sí YouTube channel mi ọwọ́ yín tẹ́ fi ń tẹ subscribe yẹn ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sìn. Wasiu Ayinde ó gbèrú kúsá àbí. bẹ́ẹ̀ni. ok ó gbèrú kúsá Ifá Wasiu Ayinde nípa tí ọba tó ní òun fẹ́ jẹ Ifá ó gbèrú kúsá Ifá tó jọba ni èmi ò ní pé àjọba kò jọba o but Ifá ó gbèrú kúsá Ifá ládélàdé ládé làwọn náà Ifá ó gbèrú kúsá Ifá ọba ni nítorí Ọ̀rúnmìlà bára Agbọ́nirègún ògbèsásìn ògbèsásọ̀hún adífá fún baba ńjọ́ tí baba ó lọ rèé bá wọn wá kìsàkìsà ńlálẹ̀ odò ibi tí baba bá wọn dé ni Ọ̀rúnmìlà ní mo sásìn ó ní mo sásọ̀hún ó ní wọn lọ rèé bá wọn wá kìsàkìsà lálẹ̀ odò kìsàkìsà tí ń bẹ lálẹ̀ odò ó ní mo gbẹ́wò akàn ó ní mo kakàn ó ní mo mákàn wálé ó ní mo gbẹ́ kòtòkòtò ẹja ó ní mo pẹja ó ní mo mẹ́ja bọ̀ lódò ó ní mo ṣe bí eré ìṣínwírín ẹja tí ń bẹ lálẹ̀ odò ó ní èmi ni mo fi wọn ṣọlá Ọ̀rúnmìlà bára Agbọ́nirègún bá ní kí ni tí wàá wá ṣe báyìí báwo ni wàá ṣe àlè odò ibi tí Ọ̀rúnmìlà bára Agbọ́nirègún wá lọ ni ó wá jẹ́ ibi tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá lọ ń bẹ̀ wọ́n máa ń bómi ṣàn máa ń bẹ́rí lọ máa ń bódò ṣàn lọ kò sẹ́ni tí ń dálé odò nì tí ń bá wọn mú nǹkan bọ̀ àmọ́ Ọ̀rúnmìlà bára Agbọ́nirègún ó ní máa bọ́n dálé odò yìí ó ní máa bọ́n mú nǹkan bọ̀ kìsàkìsà Ọ̀rúnmìlà sásìn Ọ̀rúnmìlà sọ́tàn gbogbo ohun tí Wasiu Ayinde á ṣe láàrin yẹn ni pé ìsásọ̀hún lèmi lè rí lórí ọ̀rọ̀ ẹ̀ àkọ́kọ́ náà tí Èdùmàrè bá ti ní pé òun lájọba náà kò sẹ́ni tó lè yẹ àmọ́ nǹkan ẹ̀kọ́ tí máa sọ lórí ọ̀rọ̀ Ifá ó gbèrú kúsá ni pé eré la máa sá kiri báyìí torí lálẹ́ odò ni tí Ọ̀rúnmìlà bára Agbọ́nirègún ti fẹ́ lọ rè bá wọn gbẹ́lò ẹ̀ odò láti rí pé kóun lè bá rí nǹkan mú gbogbo àwọn ẹni tó wà lálẹ́ odò ńbẹ̀ tá ń lọ ó ń bómi lọ ó ń bódò ṣàn kò sẹ́ni tó rí nǹkan kan yìí mú wálé wọ́n bá ní ẹni bá ti lè rẹ́jà mú wálé lálẹ́ odò yìí o wọ́n nítorí pé tá a bá ti lè dálé odò tá a bá ní ká pẹja yẹn ní ẹja yẹn ń pọ ọmọdé jẹ tá a bá ní ká pa kàn yá kàn yẹn ń pàgbà jẹ wọ́n ní odò yìí wọ́n ní ó ti lọ rè gbàbọ̀dè fún wa gbogbo tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí kéèyàn dálé odò náà kákàn dédé pàjẹ kẹja dédé pàjẹ kójòlá dédé pàjẹ nǹkan ńláńlá níbẹ̀ lálẹ́ odò yìí tí ń pààyàn jẹ nílùú náà àmọ́ Ọ̀rúnmìlà bára Agbọ́nirègún ọba lọ rè bá babaláwo ó ní alágbára wọn lọ dán lọ sálẹ̀ odò yìí ó ní odò yìí gbé mi wọ́n ní ẹni tí ọ̀lágbára wọn lọ sálẹ̀ odò yìí alẹ́ odò yìí gbé mi wọ́n lọ rè kó àwọn alágbára wá nílùú òdì kejì wọn ní ká lọ sálẹ̀ odò yìí gbogbo wọn pátápátá bá ń ṣe ń dòdò yìí bẹ́ẹ̀ lodò yìí ń gbé kálukú wọn lọ kò wá sẹ́ni tó lọ sódò yìí tọ́bọ̀ rí Ọ̀rúnmìlà bá lọ rè bá babaláwo ọba ní ní tá àwa ṣe ni pé kálukú yín lẹ wá kóra yín jọ yìí o tẹni ẹ fẹ́ lọ sálẹ̀ odò ẹni bá ti wá jàjàlè ìdálẹ̀ odò yìí tó bá lọ tó bá ti bọ̀ taari pé ọmọ kan wálé taari pé ọmọ ẹja wálé taari pé ìṣẹ́wọ́n ẹja tí ń bẹ lálẹ́ odò ó kó bọ̀ taari pé òjòlá kan tí ń pa ní jẹ́ ń bẹ̀ taari pé ó mú bọ̀ onítọ̀hún láàpadà jẹ́ kọ́dá déédéé inú Ògbèrúkúsá ńlá àpadà jẹ́ ó lè jìgbà àlẹ̀kẹ́ inú Ògbèrúkúsá eré yìí Ọ̀rúnmìlà wá bẹ̀rẹ̀ sí ní sá ọ̀dọ́dọ̀ babaláwo àkọ́kọ́ sọ fún Ọ̀rúnmìlà bára Agbọ́nirègún odò bí tó fẹ́ lọ yìí ìṣẹ́wọ́n ẹja apá ó akàn tí ń bẹ lódò apá ó á ní òjòlá kan tí ń bẹ ń bẹ̀ wọ́n ní agbé omi Ọ̀rúnmìlà ní kíni tí máa ṣe ibẹ̀ ní fati ní Ọ̀rúnmìlà sásọ̀hún gbogbo ibikíbi tí aláwo wà ibi oníṣègùn wà ibi alágbára wà ibi èèyàn jàkàjàkàn wà tán lè kí baba lẹ́yìn tán lè tí baba lẹ́yìn tó lè jẹ́ kí baba dálé odò yìí kí baba rójò lápá kí baba rí àìṣínwó nípa kí baba rákàn pa ọ̀dọ̀ gbogbo wọn pátápátá ni baba ń sá lọ gbogbo àwọn ẹni tó kù ìrìn tán rìn sọ́tún kò sẹ́ni tó dálé odò tọ́pọ̀ ọ̀nù wọn Ọ̀rúnmìlà bá ṣe béèrè kí ni babaláwo rẹ̀ ní kọ́ lọ rè mú dání á ní ṣe ní kọ́ lọ rè mú ìwọ̀ dání á ní ṣe ní kóhùn fúnra rẹ̀ kọ́ lọ rè mú àwọn á ní ṣe ní kọ́ lọ rè bá wọn mápẹ̀rẹ̀ dání á ní tó bá ti wá dálé odò yìí á ní ṣe ní kóhùn fúnra rẹ̀ á ní ṣe ní kọ́ lọ rè bá wọn wá ewúro tòun ta wùsá onífàtí Ògbèrúkúsá tó yàn kalẹ̀ tó ní èèyàn tó bá fẹ́ gborí níbì kan tó ní nǹkan báyìí ló lè ṣe kó lè rórí ibẹ̀ gbà
aka àwùsá kalẹ̀ nínú ògbèrú kúsá pé ẹni tó bá fẹ́ ṣe nǹkan yìí o wọ́n gbọ́dọ̀ láwùsá ọ̀nà gbọ́dọ̀ léwúro ọ̀nà gbọ́dọ̀ láwọn odò ọ̀nà ó sì gbọ́dọ̀ ní ìwọ̀ tán fi ń gbẹ́ja lálẹ́ odò ó sì gbọ́dọ̀ bá wọn lẹ́ja kan ṣoṣo. Ani tó Ọ̀rúnmìlà ní tó bá ti lè gbìyànjú ẹni tó bá ti lè ṣetán ẹni kó gbéra ẹni kó lọ sálẹ̀ odò ẹni tó bá ti lè débẹ̀ ẹ̀bá etí dò náà ẹni kó lọ rè gbẹ́bọ náà sí ẹni tó bá ti lè gbìyànjú tó gbèsè bẹ̀ etí dò bẹ̀ ọ ní ìwà máa kó ẹja lẹ́nu ọ ní àwọn kan ká ẹja bíríkítí bẹ́ẹ̀ ni ò ní lè gbọ́wọ́ bẹ́ẹ̀ ni ò ní lè gbẹ́sẹ̀ ọ ní ìjọ́kẹjọ́ tákàn bá ti lè jáwùsá níjọ́ náà làkàn rọrùn alákejì níjọ́kíjọ́ tẹ́ bá ti lè gbó ẹja kalẹ̀ tẹ́ẹ̀tì bẹ́nu ẹja níjọ́ tẹ́ bá ti gbó ewúro kalẹ̀ tẹ́ẹ̀tì bẹ́nu ẹja níjọ́ náà lẹ́ja náà yóò máa rọrùn alákejì a ní ó ti dìwọ̀ fún wọn lálẹ́ odò nítorí ó ti rúbọ ìwọ̀ fún wọn pọ̀pá kejì náà ẹbọ yìí ń lọ́wárú ẹja tí ń bẹ lálẹ́ odò akàn tí ń bẹ lálẹ́ odò ìṣínwọ́n tí ń bẹ lálẹ́ odò àti kọ̀ǹkọ̀ tí ń bẹ lálẹ́ odò gbogbo wọn pátápátá nǹkan ìwọ̀ wọn ni wọ́n ti gbé kalẹ̀ yìí ńlọ bá gbé gìrìgìrì ńlọ bá gbé sálẹ̀ odò dídébẹ̀ tá a débẹ̀ báyìí akàn tó ní kó ń jà kùtùkùtù kó ń rí baba pa ọpẹ́lọpẹ́ àwùsá ló ṣe kúpa ní ọ̀jẹ́ kó lè gbà pamọ́ ẹja tó ní kó ń jà pìtìpìtì kó ń rí baba pa ewúro tí ń bẹ lálẹ́ odò òjò lè gbà pamọ́ mo ṣe bí ìtọ́ tó ń bẹ lálẹ́ odò òjò látọ́ ní kò ń lọ lè rí bàbá ẹnu tá a nà sóde báyìí tó ní kò ń lanu kò ń pa bàbá ìwọ̀kan lógun lẹ́nu tí òjò lè rẹ́nu là mọ́ mo ṣe bí àwọn èyí tó wá ṣẹ́kù ìwọ ní kọ̀ǹkọ̀ ìwọ là kéré táníkà lọ rè pa bàbá mo ṣe ń jà gìrì báyìí táníkà márùn la inú àwọn ni wọ́n ń kó sí bẹ́ẹ̀ ni bàbá wa kó gbogbo wọn pátápátá ìkó tí bàbá kó wọn bàbá kó wọn délé kíkó wọn tá kó wọn délé lágbájá tọ́ lọ ńkọ́ ọ ni ó ti bódò lọ tàmẹ̀dù tọ́ lọ ńkọ́ ọ ni ó ti bódò lọ Ọ̀rúnmìlà báwo ló ṣe ṣe ọ̀nà ọlọ́gbẹ́gbà akànrè tí ń pa wá jẹ ìwọ̀rè tí ń pa wá jẹ kọ̀ǹkọ̀rè tí ń pa wá jẹ àkẹ́rẹ́ tí ń pa wá jẹ òjòlárè tí ń pa wá jẹ ó ṣe wá jẹ́ wọ́lọ́lọ́ ìwọ́lọ́bọ̀ ìwọ́lọ́sì wá kó wọn wálé wọn ní kí n máa yanwó ní káwọ́ mi ó máa yin fọ́ ní kí fọ́ọ̀mù yin olódùmọ̀ ìlú ọmọ ẹ̀ tó máa rìn nítorí mo lọ rè bá babaláwo ní kí n sásìn ó ní mo sádélé alára á ní kí n sásìn ó ní mo sádélé ajérò ó ní gbogbo ibi tó yẹ kí n ti kọ́gbọ́n kí n kọ́ ìmọ̀ nítorí kí n lè bá àrọ́bà yìí jẹ ni mo sádé àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ó ní kò sí pa kò sí po ó ní lónìí láàdé babaládéédé ó ní lónìí láàlú ọ̀lẹ́dìgbàlẹ̀kẹ̀ ó ní lónìí láàfi baba sórí àpèrè ọba Ọ̀rúnmìlà ṣe béèrè bẹ́ẹ̀ ni baba bá wọn jọba lálẹ́ odò ijó ni baba ń jọ ayọ̀ ni baba ń yọ̀ Ọ̀rúnmìlà nyawo ńláwó nífa ifá ń yan olódùmọ̀ ìlọ́mọ ẹ̀ tó máa yìn ó ní gbogbo ẹni tó bá mi ta kàngbọ̀n lálẹ́ odò yìí tán ni wọ́n fẹ́ jọba bí eré mo ṣe bí omi ló gbé wọn lọ bí eré mo ṣe bí akàn ló pa wọ́n bí eré mo ṣe bí òjòlá kan tí ń bẹ lálẹ́ odò ló gbé wọn mì síkùn ifá ní ẹni tán bá lè dàrú ifá bẹ́ẹ̀ fún tó bá ti jẹ́ ifá ogbè òrùkúsá ni ó ní lànà tí fá gbà pé ó fi jọba àmọ́ bí ifá ṣe tó nílànà pé ó fi jọba ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń dìde láti ní pé ká ńlá dálé odò yìí ogun ní í ṣẹlẹ̀ nínú ìlú náà ńgbà náà bí ìgbà tàbá ní pé kálukú fẹ́ lọ sétí omi kò sí omi ẹ̀rọ ńgbà náà kò sómi bọ́ọ̀ kò sómi kànga etí odò omi tó ń ṣàn ní kálukú máa lọ tán ti lọ ń pọnmi omi etí odò tí kálukú máa lọ tán ti lọ ń pọnmi yìí odò látọ̀ wà ń bẹ̀ ó máa ń pa wọ́n akàn tó wà ń bẹ̀ ó máa ń pa wọ́n ló fi jẹ́ pé níta bá ti lè dárú ifá bẹ́ẹ̀ fún wọn á ní òun lé nǹkan kan wọn á ní tó òun lé yìí nǹkan náà á lé nítorí ọ̀pọ̀lọpọ̀ á lọ sí ọ̀pọ̀lọpọ̀ á sì kú sí ọ̀pọ̀lọpọ̀ á lelele tó jẹ́ pé ẹ̀mí wọn á bọ́ sí orí pé wọ́n ń le bí a ṣe rí tán ju ọba Ìjẹ̀bú tán ni wọ́n ń dùn yìí ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ òkúta sùn. ó dáa. ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tá a lọ sí nítorí pé kí ni Ọ̀rúnmìlà bára Àgbọnnìrègún kálukú a máa sásìn kálukú a máa sásọ̀hún nítorí pé kóun lè bá àdórí àpèrè ni àmọ́ kò sí olójó òǹgbòdú awá padà jáwó lọ awá padà gbáwo mi torítorí abẹ́gbọ́ ẹyẹ jẹyẹ lọ ẹyẹ gbéyẹ mi torítorí àkàn padà jù kan lọ tọ́já pé àwọn ẹnìkan sáré wọn á bọ́ sípò mí ní Wasiu Ayinde dandan á bọ́ sípò àwọn ẹnìkan sáré wọn á bógun afẹ́jọba yìí wọn á bá lọ nítorí pé orí ogun ni kálukú wà báyìí orí ìjà ni kálukú wà báyìí kálukú ń lọ fẹ́ mú àrọ̀ gidigba wá lálẹ́ odò kálukú ń lọ fẹ́ mẹ́rin wá lálẹ́ odò kálukú lọ fẹ́ mẹ́fọ̀n wá lálẹ́ odò kálukú ń lọ fẹ́ kòjò lákàǹkà tí ń bẹ lálẹ́ odò nítorí kó lè ba àrọ́bà jẹ́ báwo ni kálukú ṣe wá fẹ́ kòjò láì múra sọ́dọ̀ ara rẹ̀ láì múra rẹ̀ gírí àwọn ẹni tí ò múra wọn gírí tí wọ́n dálé odò yìí odò láti ń bẹ lódò ó ti pa wọ́n jẹ ẹni tí ò múra rẹ̀ gírí akàn tí ń bẹ lálẹ́ odò ó ti pa wọ́n jẹ ibi ṣe bí ẹni tí ò múra rẹ̀ gírí kọ̀ǹkọ̀kọ̀ tí ń bẹ lálẹ́ odò lọ́rọ̀ wọn lọ sọ́run alákejì ìdí rẹ̀ tọ́run fi wá wò pé kí ni mo fẹ́ ṣe ó dàbí alẹ́ odò tí mo fẹ́ lọ yìí mi kò ṣe é kù gírí lọ ìrìn kan tí máa rìn ni pé ẹ jẹ́ kí n súnmọ́ àwọn àwọn àgbà kan ẹ jẹ́ kí n fara ti àwọn kan àwọn ẹni tí ń bá fara tì yìí ẹ jẹ́ ń gbọ́gbọ́ lọ́wọ́ ẹ jẹ́ ń gbàmọ́ lọ́wọ́ ìgbà tó wá dọ́dọ̀ ọ̀nà ni wàá rí àrògìdìgbà mú lálẹ́ odò ọba yìí wàá sì rí jẹ́ àmọ́ má bá wọn kù gìrì lọ sálẹ̀ odò bí kálukú wọn ṣe ń kù gìrì yìí o má bá wọn sáré gìrì lọ sálẹ̀ odò bí wọ́n ṣe ń sáré gìrì lọ sálẹ̀ odò ọgbọ́n inú ni kọjá àlùkà rọ́bà yìí jẹ ọ̀rọ̀ mi ò yé yín ọgbọ́n ọdún tá a sì máa lò tí wàá fi rọ́bà yìí jẹ ni pé ìwọ fúnra rẹ kọ́kọ́ lọ rèé ṣe ntọ́ba tó àti ntọ́ba yẹ ìwọ fúnra rẹ kọ́kọ́ lọ rèé ṣàwọn ètùtù kan lálẹ́ odò ńbẹ̀ kí làwọn ètùtù náà a ní ṣe ni kóun fúnra rẹ lọ rèé léwúro a ní kọ́ lọ rèé ní àwùsá tàǹpẹ̀ lásàlà nbì kan a ní kọ́ lọ rèé bá wọn ní ìwọ nìna fi máa mẹ́ja lódò tá a kọ ẹja lẹ́nu a ní kọ́ lọ rèé bá wọn ní àwọn náà ń pè ní net a ní kọ́ bá wọn ní a ní tó bá ti ní tán ní kó gbé sínú pàkátà a ní kó wá bá wọn mú ẹja kan àrògìdìgbà lálẹ́ odò a ní kó fi sínú rẹ̀ pẹ̀lú rẹ̀ a ní ṣe ni kó wá fi ọmọ orí pàkátà náà ní kó fi dé a ní kó wá fi wé láṣọ funfun a ní kó gbégé a ní kó gbégé a ní kó gbé lọ sétí odò náà
àṣẹ̀wọ̀n àṣẹ̀bọ̀ ẹbọ tó rú ètùtù tó ṣe yìí tí wọ́n bá tẹ́ fẹ́ ògbèrú kú sásí má ṣe tẹ́ fẹ́ ògbèrú kú sásí táwọn ní kó dà sí ojú odò náà gbogbo àwọn ẹja àtakàn yìí wọ́n máa rọ́bọ̀ ń ta tá bá ti ń rọ́bọ̀ ń ta yìí tá làwọn aláwọn nù wọn èyí tá lu ìwọ̀ àlùwọ̀ nù wọn èyí tá jẹwọ́ àjẹwọ́ nù wọn èyí tá jẹwúrò àjẹwúrò nù wọn èyí tá àjàwùsá nù wọn gbogbo tó kó lọ sódò yìí ní ìwọ tí wọn gbọ́dọ̀ fẹnu gbé èyí tó bá ti fẹnu gbé tiẹ̀ nù wọn á rọ̀rùn alákejì tó bá ti lè rí pé orí wọn mú tán ìgbà náà ló tó lè rórí adé yìí jẹ ló tó lè rí bí yìí dé sí ọpẹ́ kejì ló dẹ̀ ṣe lóòótọ́ ṣiṣẹ́ tá a ṣe tán ìyẹn ló fi jẹ́ pé ipòkípò tẹ́ẹ̀dá bá fẹ́ dé pàápàá jùlọ ipò ọba àwọn ẹni tó bá fẹ́ jọba náà báyìí àbí tán bá ń lera wọn bẹ́ẹ̀ àbí tó bá mọ̀ pé orí àpèrè náà wò ó gbọ́dọ̀ lọ múra ìgírí nítorí ibi tó lọ dúró ìwọ tó bá mọ̀ pé o lè múra ìgírí báyìí má wulẹ̀ bá wọn jáde kó o fẹ́ bá wọn du ọba ó jágbo lé yín o kò jágbo lé yín o àwọn kan ń dúró ní ìdúró pé wọ́n fẹ́ jọba yìí dandan kò sí ní tó lè yẹ lórí tàwọn láì rí jẹ. lórí kéwà àwọn òjọba kò jọba ìjọba àbílẹ̀ ti fún wọn ní ó ti fáwọn afọbajẹ ní gbèdéke ọjọ́ láti fi mú ọmọ oyè wá wọ́n ti fún ìdílé ní ọjọ́ láti mú ọmọ oyè wá nísìnyí ń ta ṣàkíyèsí ni pé agboolé Fusengbuwa òun gan ni wọ́n lọ́ba ìkan òun ni yóò jọba báyìí wọ́n sì ti fún K1 the ultimate ní fọ́ọ̀mù láti lọ fíìlì pé òun jẹ́ ọmọ bíbí ilé Fusengbuwa ta ní bàbá rẹ̀ ta ní bàbá ńlá bàbá rẹ̀ nínú agboolé yìí bákan náà ló sì jẹ́ pé ní ọ̀pọ̀ orin tó máa ń kọrin pé ọmọ àfìdípọ̀ tẹ̀mọ́lẹ̀ lòun ń ṣe ó tiẹ̀ tó kọrin kan lẹ́nu àìpẹ́ yìí tí ń pé òun lọ bá kàn nítorí pé àti ìyá àwọn àti bàbá àwọn ọmọ ọba ni wọ́n ṣe ọmọ ọba sì lòun pẹ̀lú. mo lẹ́tọ̀ọ́ sípò Awùjalè Wasiu Ayinde nílùú Ìjẹ̀bú Òde ilé ọba náà ti bí mi Ayinde kò sáyé ẹjọ́ wẹ́wẹ́ ilé ọba náà ti bí mi Ayinde tí mi ò bá wá láti ilé ọba o kò pọ́sibù kó fún mi lórí ọmọ ọba Awùjalè bá mi adékìláyà àṣàgùn kì í ṣe oníjẹkújẹ Ayinde ọba dé tọ̀nà tani tó lọ bá ń gbójú wẹ̀yìn K1 níyọ̀ tìmọ̀ mo fẹ́ kẹ́ ẹ dìde ẹ gbéra ẹ dìde ẹ ṣiṣọ́ lójú eégún ọ̀rọ̀ tí ó yàwó èèyàn. bàbá wa ní àwò ìdílé Fusengbuwa náà ti ń gbégbèsè láti mú ọmọ oyè ọjọ́ péréte ló sì kù. ẹ ṣe rí mo sọ ọ̀rọ̀ kan lóòótọ́ ìyá àti bàbá ẹ̀ lè jẹ́ ọmọ ọba Èkìtì ni ìyá ẹ̀ wà nílùú Péjú lọ́dọ̀ wa ìlú Péjú Èkìtì ló ti jẹ́ ọmọ ọba nílé tìyá ilé ti bàbá Ìjẹ̀bú ló ti jẹ́ ọmọ Fìdípọ̀tẹ̀ secondly ó ti máa ń kọ́ lórin ti pẹ́pẹ́ bórí bá jọba lọ́la ó dájú pé máa sì bá wọn débẹ̀. bẹ́ẹ̀ni àbẹ́gbọ́ ó ti kọ́ láìmọye orin sẹ́yìn pé torí bá ń jọba lọ́la ó di dandan pé òun àbá wọn débẹ̀. ó sì ti bá wọn jẹ àwọn oyè ńláńlá. ó ti bá wọn jẹ oyè ńláńlá pàápàá jùlọ ó ti kí àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́yìn tó jẹ́ pé wọ́n ti padà dádé tán ti padà jọba ó dẹ̀ ti ṣeré foríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ ọba ó ti ráṣìírí nǹkan pè lọ́ba tán ó dẹ̀ ti rí ọ̀pọ̀lọpọ̀ tí èmi rí láàrin yẹn ni pé torí ẹ̀ bá ní òun láá jẹ́ kò sẹ́ni tó lè yẹ torí bá dẹ̀ ní òun kọ́ ẹni tọ́lọ́run bá fi síbẹ̀ Ọlọ́run á jẹ́ kí ìlú Ìjẹ̀bú túbà kó túṣẹ́ àmọ́ nǹkan ẹyọ kan tèmi mọ̀ láàrin yẹn ni pé ifá rẹ̀ ó jọba ìyẹn ó gbèrú kúsá ọmọ ó gbèrú kúsá jọba ìlànà tó gbèrú kúsá dẹ̀ fi jọba kò ju sásìn sásọ̀hún létí odò níbi tán ti ń wò ó pé ìlú yìí le ìlú yìí ò tòrò ìlú yìí ń dàrú gbogbo ẹni tí ń lọ sétí odò wọn ń pọnmi bẹ́ẹ̀ náà rómi gbé wálé á ní odò lákàǹkà tí ń bẹ́ẹ̀ ń pa wọ́n jẹ gẹ́gẹ́ bí fátàkì so ìgbà tó wá di pé wọ́n ní kó ṣẹbọ ọbẹ̀ ó ṣètùtù ọbẹ̀ ó wá di pé gbogbo àwọn ẹja àtìṣẹ́wọ́n tó wà lálẹ́ odò gbogbo wọn pátápátá ó wá kó wọn wá sí inú ìlú ìgbà táráàlú wá rí i pé arákùnrin yìí bó ló ṣe ṣe ọ̀nà olóògbégbà ó ní ọpẹ́lọpẹ́ ẹlẹ́bọ tí mo ṣe ọpẹ́lọpẹ́ elétùtù tí mo ṣe á ní kí n lẹ́ja ni á ní kí n ní àwọ̀ ni á ní kí n ní ìwọ̀ ni á ní kí n lọ rè láwùsá ni á ní kí n léwúro ni á ní kí n fi ṣẹbọ sínú gba pàkátà ni á ní kí n gbé lọ sétí odò ó ní mo ṣẹbọ yìí tán ni mo fi ráwọn kan yìí kó wálé kò sí mí ní kò sí méjì ìwọ lọ ti gbọ́dọ̀ ẹbọ lóru lọ gbọ́tàrú tèṣù òtù ìwọ lọmọ wẹ́wẹ́ ọdẹ dandan kọ́ gbábà jẹun orí ipò àpèrè yìí náà ìwọ lọ́ọ̀ bá wọn gùn ni ló fi wá jẹ́ pé Ọ̀rúnmìlà padà bá wọn gorí àpèrè nínú Ifá Ògbèrú Kúsá so ó túmọ̀ sí pé Ògbè Wasiu Ayinde ó túmọ̀ sí pé Ifá ẹ̀jọba
èmi ò ní kára Ìjẹ̀bú gbọ́ba fún èmi ò dẹ̀ ní kó má gbọ́ba fún láti lè gẹ́gẹ́ bí n ti fa sọ Ifá ẹ̀ẹ́dẹ̀ ti sọ oríṣiríṣi ọ̀rọ̀ sẹ́yìn torí Ifá Ògbèrúkúsá tẹ́yẹni tó bá lọ gbọ́ prógrámù yìí bọ̀ látẹ̀yìn mo sọ fún wọn pé ọmọ Ògbèrúkúsá ọjà ni wọ́n tó sì jáàná kalẹ̀ ni abẹ́gbọ́ mo ní ọjà ni wọ́n ní ilẹ̀ kóòtù òjíire bí àìnítàn dẹ̀ ń pè lọ́jà àwọn ọba kò sí gbogbo ibi tẹ́ ẹ bá dé pátápátá tó bá jẹ́ ìlú ìṣẹ̀ǹbáyé ẹ rí pé ààfin ọba rèé ọjà ọba rèé kò ń jìnnà sí wọn ẹni tó bá ti lè jẹ́ fáwọn Ògbèrúkúsá àpésìn ni kò sí bó ti wù kó rí tẹ́ ẹ bá bá jà ẹ tún máa padà lọ bá àṣegbé mọ́. bí ọmọ Ògbèrúkúsá àti túfà ìyẹ́bẹ́yẹ́bẹ́ nínú prógrámù yìí sẹ́yìn mo dẹ̀ sọ fún yín mo ní oṣù mẹ́ta ni ìròyìn a máa jáde lórí rẹ̀ lóṣù mẹ́ta kò dẹ̀ gbọ́dọ̀ kọjá àfi tí ò bá ní pé lóṣù mẹ́ta yẹn a ṣe prógrámù yìí lè ní nínú December yìí ẹja máa wò ó kó tó dinú March ẹ̀tún já wò ròyìn tá a jáde lórí ẹ̀ tí ò bá ti jáde ẹ má dọ́dọ̀ mi mọ́ ìgbà tá a ṣe prógrámù nínú January tán ní àwọn àfáà kan wá ganu sí mi sọ fún yín mo ní àwọn àfáà yìí fúnra wọn wọ́n sì máa wojú rere rẹ̀ ẹ̀wí bẹ́ẹ̀ á padà wá kò tún pẹ́ kò tún jìnnà ìròyìn mẹ́ẹ̀ tún jáde kò tún wá pẹ́ kò jìnnà lọ́n tún ní ó fẹ́ lọ fọwọ́ dá mọ́tò aeroplane dúró kò tún pẹ́ kò tún jìnnà ní nǹkan mẹ́ẹ̀ tún jáde bẹ́ẹ̀ la ṣe máa jáde lóṣù mẹ́ta àbí kóṣù mẹ́ta ò tó pé lórí ọ̀rọ̀ rẹ̀ nítorí ọmọ Ògbèrúkúsá ni ìdí tó dẹ̀ fi máa rí bẹ́ẹ̀ ni pé ó ń kẹ́fà ẹ̀ déédé ó ń ṣètùtù ẹ̀ déédé ó ń ṣe ntótó àti ntó yẹ irú fátàkì ilẹ̀ yìí ń sìn náà tó bá dọ́dọ̀ olúwẹ̀ tólúwẹ̀ bá ní in tó wà ńlẹ̀ yìí lọ́ba tẹ́ ẹ fẹ́ jẹ níjẹ̀bú yìí o wọ́n á gbé fatẹ́ tí fa bá jáde tó mọ́ Ògbèrúkúsá wá àbí kò mọ́ Ògbèrúkúsá wá wọ́n á mọ irú òrìn àbí eré tó yẹ kán sáré sá lórí ẹ̀ lárí pé Ifá ìyá Awùsá ló ní a fi ṣètùtù sétí odò Ifá yìí ó ní ká lárọ̀ gidigba ká lọ fi ṣètùtù létí odò Ifá yìí ní ká lọ rè láwọn Ifá yìí ó yẹ kí n tu látúbalẹ̀ kò dẹ̀ ṣe torí Wasiu Ayinde nìkan ló fẹ́ jẹ́ kí n tu látúbalẹ̀ àmọ́ tí n bá tu Ifá yìí látúbalẹ̀ tán ìdí tí mo fi ń ṣẹ́nu pọ̀ lórí Ifá yìí ni pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn á rò pé bóyá mo support ẹ̀ lórí pé ó fẹ́ jọba ni àbí èèyàn ń fún láṣìírí tá a fi jọba ni àbí nǹkan kan but kò ṣe pé èèyàn ń fún láṣìírí tá a fi jọba àbí èèyàn ń tú Ifá ṣẹ́rí àwọn tí Ifá ní kó ní bẹ̀ ó ní tí àwọn yẹn dúró fún ìwọ̀ tán ní kó ní bẹ̀ ó ní tán ní kó dúró fún àmọ́ tí èèyàn bá ń sọ àdàbí ìgbà tó bá ní pé èèyàn ń sọ tó lè fi pààyàn àbí tó lè fi ṣàwọn èèyàn ní jàǹbá àbẹ́gbọ́ ó ní bí fáyẹn ṣe gbé kalẹ̀ ìdí tí màá dẹ̀ fi wá tu nítu pé kó lè bá aṣọ pọ̀lọpọ̀ yàtọ̀ sí Wasiu Ayinde kó lè bá aṣọ pọ̀lọpọ̀ èèyàn tó jọ ọmọ Ògbèrúkúsá láǹfààní torí ọmọ Ògbèrúkúsá máa ń kojú ogun gan ẹ rí pé mo sọ nínú ètò kan mo ní Wasiu Ayinde mo ní kó múra lọ́pọ̀lọpọ̀ torí ẹ̀yìn kan ti ká lára ẹ̀ àbẹ́gbọ́ ṣẹ́rí tí èèyàn bá jọ ọmọ Ògbèrúkúsá ó máa kojú ogun gan kò ń ṣe Wasiu Ayinde nìkan lọ́mọ Ògbèrúkúsá ọmọ Ògbèrúkúsá pọ̀ gan ó gbè lọ́tún ọ̀sán ló sì ní fún Ògbèrúkúsá tí wọ́n bá ti wà bẹ́ẹ̀ Ifá ẹni tá a gòkè ni kò sọ́mọ Ògbèrúkúsá tó ń wà ńlẹ̀ èèyàn ńlá lọ́mọ Ògbèrúkúsá àfẹni tí wọ́n bá ṣòro ẹ̀ pé àfẹni tí wọ́n bá paná du ẹ̀ àfẹni tí wọ́n bá gbé ṣù fáì fún àfẹni tí wọ́n bá ṣe fáì pé tó bá ti lè jọmọ Ògbèrúkúsá Ifá ẹ wàá jọba tó ò bá jọba wàá wà nípò kan ipò àpésìn àmọ́ báwo ni wàá ṣe ṣe tí wàá fi dépò àpésìn náà tí wàá fi dẹni ọba yìí Ifá ní kó lọ rè ní àwọ̀ sórí àwọn ni tán bá ń bónítọ̀ ọ̀hún jagun tógun yìí wá lágbára gan tó bóyá ó ń dùn kankan ni yàtọ̀ sọ́rọ̀ ọba Wasiu Ayinde o bóyá ó ń dùn kankan ni tí nǹkan yìí lágbára gan wọn á wá sọ fún pé kó lọ rè é ní tán bá ti lè dá fún Ògbèrúkúsá fún àbí fún Ògbèrúkúsá bí nígbèdù àbí ẹni tó jẹ́ pé ó dánmọ́ Ògbèrúkúsá tó ẹ́ bí ó ń ṣe iṣẹ́ kò rérè iṣẹ́ ó ń ṣe òkò rérè òwò ó di pé ọ̀gá ilé iṣẹ́ yé mi ló yẹ kó jẹ́ o àmọ́ wọ́n ń gbà lọ́wọ́ ẹ̀ wọ́n ń gbé fẹ́ lòmíì àbí ó ń lé ọ̀gá ilé iṣẹ́ yóò bọ́ sí fún àbí ó ń lé ìrìn àjò yóò bọ́ sí fún àbí èèyàn ń bá dùn nǹkan níbì kan pé kíní yìí o a ti dà sílẹ̀ o ẹni tó bá jámọ́ lọ́wọ́ ni o tó bá ti wá jọmọ Ògbèrúkúsá nírú onítọ̀hún gbogbo Ifá ló mú èyí tí èèyàn lè ṣe tó lè fi dùn nǹkan kó rí nǹkan yẹn gbà àmọ́ ètò tí Ifá gbàgbé kálukú ẹ̀ kalẹ̀ ó jẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ọmọ Èjògbè ó ní bí Ifá ṣe ní wàá rí nǹkan gbà tó fi fẹ́ yẹlé gí tiẹ̀ gbà wọ́n fi ní ẹyẹlé ìbónílé jẹ ìbónílé mu kó dọjọ́ ìṣòro kó yẹrí Èjògbè lọ́jọ́ oyé wa bẹ́ẹ̀ jèjì ní gbogbo ọgbẹ́ni kan ṣojú fáfojú orí tó lọ rẹ̀ ṣàlàbàtà ó ní Ifá tó mú ètò lẹ̀ gbogbo Ifá ló sọ ní lórúkọ gbogbo Ifá ló mú ètò lẹ̀ bí èèyàn ṣe lè jà kó jàjà ṣẹ́gun
Ifá tó gbèrú kúsá ọ̀nà tó ní kéèyàn gbà tó bá ń durú nǹkan báyìí kó fi jàjà ṣẹ́gun àbẹ́ni tó bá ń du ipò kan níbì kan àbẹ́ni tó ń wá ìlọsíwájú níbì kan tó ní tó fi lè jàjà ṣẹ́gun ó ní kó ní àwọn ǹjẹ́ wá rí àwọn ni ó ní bá a ṣe ṣe inú àwọn yìí tó bá ti lè ní inú ẹ̀ láfi ẹja yìí sí àwa tẹfọ́ ògbèrú kúsá sí tó bá ti lè tẹfọ́ ògbèrú kúsá yìí sí òun fúnra ẹ̀ àwa múra ẹ̀ síwó òwò bí fọ́ ògbèrú kúsá ṣe gbé kalẹ̀ òun ó ní tó bá ti lè múra ẹ̀ síwó òwò tó bá ti lè gbé ẹja nì sí tó yí mọ́ àwa bu ẹja nì kúrò òun ẹ̀ àwa wọ àwọn yẹn síra ẹ̀ lọ́rùn tó bá wọ àwọn yẹn síra ẹ̀ lọ́rùn tán àwa bọ́ọ̀lẹ̀ ìwòwò láfi wọ̀ síra ẹ̀ lọ́rùn tó bá ti wá bọ́ọ̀lẹ̀ tán àwa gbé gbogbo àtikú àtàrùn àtòfò àtìdàmú tí ẹja bọ́ọ̀lẹ̀ ọmọ eku lórí he ẹ̀gbọ́n mi yé ìdààmú tí ọmọ tẹ́jà bọ́ọ̀lẹ̀ ọmọ eku lórí he ṣé àwọn ẹni tó ń bá dùn kan ní aṣọ wọn dọmọ eku Ifá ògbèrú kúsá lójó yé wa bẹ́ẹ̀ eku àti ẹja ọjọ́ ń bẹ ni bí ọ̀rẹ́ àtilẹ̀wá abániọ́dá o a ní kí eku a ní kó máa gbé nínú omi a ní kẹjà máa gbé lórí pápá àṣẹ̀wá àṣẹ̀bọ̀ eku lọ sáré títí ó jà sọ́tún ó jà sósì ọbẹ̀ jàjà ẹja bá lọ rè bá abala wọn ní kó má jà kó má ta wọn ní ibi tó wà yìí wọn ní ibẹ̀ ń lé mọ́ ọba yìí á ní àmọ́ ibì kan tutù ẹnìkan wa fira ẹ̀ kúrò ńbẹ̀ làkàlàkà àwa ní ibi tó le kókókó mọ́ yìí lòún fẹ́ á ní ibi tó wà yìí á ní kó padà síbi adùn rẹ á ní tá bá dàrú fábẹ́ fún ibì kan le kókó mọ́nítọ̀ ọ̀hún tó jẹ́ pé ẹnìkan wá ojú kòkòrò lónítọ̀ wọn á sì fi lé débi adùn rẹ̀ ẹ̀gbọ́n mi yé bí kéèyàn fẹ́ gbádùn ńlẹ̀ kó fẹ́ lọ gbé koro ọmọ ẹja ẹnìkan fẹ́ gbé adùn ńlẹ̀ fún iná fi máa ń sọ fún ẹni tó bá ti dá fún ògbèrú kúsá fún pé ibì kan o adùn wà ń bẹ̀ tó jẹ́ pé àjẹkalẹ̀ ni o àmọ́ ìwọ ni wàá padà jèrè ibẹ̀ o ẹni tó níbẹ̀ á padà gbé nǹkan yìí fún ẹ tó jẹ́ pé ìwọ ni wàá padà jèrè rẹ̀ mọ́ lọ́wọ́ ara àwọn ọmọ eku ọ̀balẹ̀ ibi tí ẹja wà lórí pápá ojú wọn bá wọ̀ pé àwọn ń rówó ń rọ́lá ọkàn rẹ̀ balẹ̀ ńbẹ̀ ìgbà kan àwo kan ìkòkò dúdú bàbá àṣàsùn ojú kòkòrò tó wà lára wọn abá ní kí ẹja abá gbénú omi fún abá kóra wọn ọba dórí pápá ẹja tó sì sọ fún yèé wọn ní adùn kan ń bọ̀ tí ó jẹ́ pé á padà jẹ́ tiẹ̀ àwọn kan náà ń bọ́ adùn yìí lẹ̀ tó jẹ́ pé ìwọ ni wàá padà gbé tẹ́ bá ń wọ̀rọ̀ Wasiu Ayinde ni ẹ rí i pé kì í ṣọmọ ilé ìfúnṣẹ́gun wáyé àpẹ́ fùdí pọ̀ tẹ́ ni. bẹ́ẹ̀ ni. àmọ́ àwọn kan wọ́n á gbádùn ńlẹ̀ báyìí wọ́n á gbé fún ọ̀rọ̀ mi ò yé yín wọ́n á gbé adùn ńlẹ̀ báyìí wọ́n á gbé fún abániọ́dá yín tí wàá ṣe kí ni máa ṣe tí máa fi rádùn náà gbà torí òun fúnra òòrùn kan pé bóyá eku fẹ́ fi inú búlẹ̀ kò mọ bí tí adùn yìí ti fẹ́ wá bò tó ṣàmọ̀ pé Ifá tán dá fóun ní pé òun ẹnìkan á gbádùn ńlẹ̀ àwa náà wọ́n gbé koro adùn yìí ìwọ ni wọ́n á gbé fún kọ̀ọ̀pá kejì náà wọ́n bá ní kọ́ jára ìsíwò wò anikọ lọ rè ní àwọn anikọ wọ síra rẹ̀ lọ́rùn ẹni tó bá ti wọ àwọ̀ síra rẹ̀ lọ́rùn anikọ wa máa wọ̀nyẹn oníkó ṣètù anikọ gbé kalẹ̀ gbígbé kalẹ̀ tá gbé kalẹ̀ báyìí lẹja bá dé kódà tìjà tí kọkàn ni ló fi lé ọmọ ẹja ló fi lé kúrò lóbu ọba lè kúrò lórí pápá ọba bọ́ síbẹ̀ ẹja bá padà sí inú odò ọba padà sí inú bú kọ apá kejì náà òjò bá bẹ̀ sí ní rọ̀ rírọ̀ tí òjò yìí ń rọ̀ yìí inú bú bẹ̀ sí ní kún ẹja bẹ̀ sí ní jóyọ̀tì ẹja bẹ̀ sí ní yọ̀yọ̀tì òtútù òmẹ́ja lálẹ́ odò orí ńlẹ́ja fi ń lanú ubú ó dé bí orí nǹkan jẹ ó dé tòun orí nǹkan jẹ kò pákẹ́jì náà ògbẹ́lẹ̀ bá dé ọ̀gbẹ́lẹ̀ ẹja bẹ̀ sí ní sun orí pápá bọ́n ṣe ń sun orí pápá ní kálukú ń gbébọn ní kálukú ń gbàdá ní kálukú ń gbẹ́kùmọ̀ ibi tẹ́kù bá ti wà wọ́n á wáwọ́ bẹ̀ wọ́n á pọ̀ mi eku wọ́n á kọ́ mi eku wálé wọ́n á fi wọ́n dálá wọ́n á fi wọ́n jẹyán kò pákẹ́jì náà yìí tọ́ bá kù nú wọn tí òkú bá padà lọ́ba abalọ́ pé ẹgbà wáyé ra wákàlẹ̀ á ní ẹ̀yìn fúnra ẹ̀ gbádùn yẹn kalẹ̀ á ní kẹ́ ẹ bọ́ sínú ubú ẹ lówó bọ́mọ ẹja ṣe ń jayé nínú ubú ẹ̀yin tẹ́ ẹ wá máa ń fọwọ́ ná pápá báyìí ẹ worú ìyà tẹ́ ẹ̀ ń jẹ lórí pápá á ní ìjẹ́ ẹ mọ̀ pé àtìkóró àtìbànújẹ́ tọmọ ẹja bọ́ kalẹ̀ ìran ọmọ eku lórí he ẹ gbọ́ mi yé Ifá ògbèrú kúsá lójú oyé wa bẹ́ẹ̀ ìkóró tí ẹja bọ́ kalẹ̀ ìran eku lórí he mi ìfẹ́ tó fàyẹn kalẹ̀ tẹ́lẹ̀ bọ̀tí bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ló jẹ́ kí n máa bá YouTube ṣàwárí ẹni tó bá ti lè dàrú fábẹ́ fún wọn ní àwọn kan fẹ́ gbádùn kalẹ̀ lọ́nà tóun fúnra rẹ̀ ọ̀mọ̀ wọ́n fẹ́ gbádùn kalẹ̀ in tó tọ́ sí kò tọ́ sí ni o bọ̀ tí wọ́n á gbé fún ajẹ́tiẹ̀ tó bá ti lè ṣe tuntun yẹn wọ́n á ní kó rìn wòwò wọ́n á ní kó wọn àwọn sọ́run ara ẹ̀ àmọ́ kó tó wọn àwọn ní sọ́run ara ẹ̀ wọ́n á ní kó kọ́kọ́ gbẹ́ja sínú àwọn náà
kọ́ yọ ẹja nì kúrò náà mọ̀ wọn ní kọ́ wọ̀ sọ́run ara ẹ̀ tó bá ti wá wọ̀ sọ́run ara ẹ̀ tán wọn ní kọ́ wá fi ṣètùtù ìyẹn àkọ́kọ́ wọn ní kọ́ lọ rè ní ìwọ̀ àwọn ẹnìkan abọ́ ọdún nǹkan kíru onítọ̀hún lè ba àgbé májèlé jẹ nǹkan wọn tẹ́ wọn lọ́rùn tẹ́ni ẹlẹ́ni ní yá wọn lára adífá fún ìwọ̀dẹ̀rẹ̀ tí ọlọ́rẹ̀ ṣalábàárìn ẹ̀ dá ẹ gbọ́ mi yé àgbọ́yé ifá nì náà lójó yé wa ìwọ̀dẹ̀rẹ̀ ọlọ́rẹ̀ ṣalábàárìn ẹja ó ti ní tó ń jẹ nínú ubú tí nǹkan yìí dẹ̀ ń tẹ lọ́rùn tó ń rin jẹ àmọ́ wọ́n wá sọ fún wọ́n ní ẹja wọ́n ní wàá gbé nǹkan dùn ọwọ́ rẹ̀ lẹ̀ wá lọ lẹ́nu náà kóró wọ́n ní báwo lòun ṣe fẹ́ lẹ́nu ọba ní kò ṣẹbọ nínú ubú tóun náà tó wà kò ṣẹbọ rẹ̀ pọ̀ pákẹ́jì náà oníwọ̀ bá gbé wọ̀ rẹ̀ bí ó bá fi kò ló sí lẹ́nu ó bá ju ìwọ̀ sílẹ̀ dẹ̀rẹ̀ nínú ubú ṣẹ́rí tí ẹja ń jẹ lọ́wọ́ tó ń kó jẹ rírí tárí kò ló tó ń ṣe báyìí kò mọ̀ pé ẹnu ìwọ̀ lè kò ló wà ńlọ́ba fi tọ́ ń jẹ ńlẹ̀ ńlọ́ba sá lọ ẹnu tó ní kó òun fi gbé kò ló báyìí ìwọ̀ bá kọ lẹ́nu wọ́n bá fi ìwọ̀ dẹ̀rẹ̀ wọ́n fi fa ẹja wá sókè lọ́wọ́ bá tó ẹja náà bá rẹ̀ já mú láfi ní nǹkan tí wọ́n ń já wọn lára nǹkan tí wọ́n ń tẹ́ wọn lọ́rùn adífá fún ìwọ̀ dẹ̀rẹ̀ tí ọlọ́rẹ̀ ṣalábàárìn ẹja tẹni ẹlẹ́ni ní ń já wọn lára nǹkan ẹni ẹlẹ́ni lọ́ já wọn lára èyí tó ní òótọ́ ó wá rí bó o ṣe padà wá rí kúhe wọn wá sọ fún pé ìwọ ẹni tán bá ti lè wọn á ní kó ní ìwọ̀ dẹ̀rẹ̀ ni kálukú ń tán ní kó ní ìlú nítumọ̀ wọn á ní àwọn kan bọ́ ọdún nǹkan yìí o àmọ́ wọn á padà fẹnu ara wọn gbé májèlé jẹ ọ̀rọ̀ mi ò yé yín sà wọ́n ní àwọn kan bọ́ ọdún nǹkan yìí o inú ògbèrúkú sá ni wọ́n ní wọ́n bọ́ ọdún nǹkan yìí èyí tá fẹ́ bọ́ ọdún yìí wọ́n á dẹ̀ gbé tí wọ́n lẹ̀ báyìí wọ́n á wá padà lọ fẹnu gbé májèlé jẹ ìwọ̀dẹ̀ rẹ̀ lásán ni kọ́ lọ ní kó fi rúbọ bẹ̀ ṣàtìrí bí àwọn ṣe jáde ńbẹ̀ tán fi ní kọ́ ní àwọn ẹtìrí bí ìwọ̀dẹ̀ rẹ̀ ṣe jáde ńbẹ̀ tán ní kọ́ ní ìwọ̀dẹ̀ rẹ̀ apá alákàn ọ̀ká wùsá gbirigbiri ńlá wùsá ń yí alákàn ní máa dá wùsá ọba yí gbirigbiri bó ṣe yí gbirigbiri títí tí bẹ́ẹ̀ nípa kan ọ̀ká wùsá o ó yí gbirigbiri bẹ́ẹ̀ ńlá wùsá ń yí mọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni ò rí nǹkan kan fi ṣe tá a bá ti lè ní kọ́ lọ rè é níbẹ̀ wọ́n á ní àwọn kan lépa rẹ̀ nínú oyè tó fẹ́ jẹ ìyá àbí nípò tó ń dùn yìí wọ́n à ní fẹ́ kó bọ́ sí ọ lọ́wọ́ àmọ́ bó ti wù kán lé ọ tó èké pa wọn má bàa ká ọ wọ́n à ní kọ́ láwùsá àtàkàn wọ́n à ní kó fi ṣàrùfín ẹ̀ bọ̀bẹ̀ ṣé à ń rí bí fádà ṣe ń lọ tọ́ba ní fàdákàn rúbọ fẹjà rúbọ ó ní bí fá ṣe tòótòótòótò kó tó di pé gbogbo ẹ̀ lè papọ̀ bẹ́ẹ̀. ẹ wá máa wò ó ok. tọ́ba ti wá sọ bẹ́ẹ̀ ntí kíní yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí òye ò bá yé tó á rò pé wá mò ń sọ bí Wasiu Ayinde ṣe lè jọba àbí mò ń support àbí mò ń ṣe ifá ògbèrúkúsá ifá ẹ̀ ni ó jọba bọ̀ kì í ṣe Wasiu Ayinde nìkan lọ́mọ ògbèrúkúsá ọmọ ògbèrúkúsá pọ̀ tó jẹ́ pé kálukú wọn ń kojú ogun ọlá pé Wasiu lórúkọ la fi ń sọ tiẹ̀ ọmọ ògbèrúkúsá pọ̀ tó jẹ́ pé wọ́n wọ́nà àbáyọ sọ̀rọ̀ wọn tán wò pé báwo la ṣe fẹ́ ṣe tá a fẹ́ rọ́nà àbáyọ irú fata amúlẹ̀ yìí tí kálukú dẹ̀ ń kojú oró ogun bẹ́ẹ̀ ó lè má wá sọ́dọ̀ wa kódà ó lè má lọ sọ́dọ̀ aláàfáà ìyí tó lè dá ṣe nílé ara ẹ̀ ni. ẹ wá wò ó. kó ṣàdúrà sí kó gbé lọ sétí odò nítorí pé ipò tí ń lé kó lè bá a bọ́ sí lọ́wọ́ ìran ọmọ ògbèrúkúsá ìran wọn dọba àbẹ́ẹ̀gbọ́ gẹ́gẹ́ bí fáṣe wí ó dẹ̀ ní ìlànà tí fá fi tó kalẹ̀ pé báyìí ni kó o ṣe ṣe báyìí ni kó o ṣe ṣe tí wàá fi rí ọba náà jẹ bó ṣe jẹ́ nìyẹn. ẹ̀pẹ́ yìí ọmọ Maliki ọmọkùnrin kan tí wọ́n ń tọ́ka sí pé ọmọ bíbí K1 the ultimate fúnra ẹ̀ ní pé Wasiu ló lọ́mọ ọ̀hún ṣùgbọ́n tí kò tẹ́wọ́ gba ọmọ náà gẹ́gẹ́ bí ọmọ ẹ̀ láti gbà pípẹ́ sẹ́yìn ọmọ ti di géńdé báyìí o Maliki lójú agbo lẹ́nu àìpẹ́ náà ni ó ti tẹ́wọ́ gbọ́ ọmọ tí ń kọrin ọmọ ti wálé. ọmọ ti bọ̀ wálé ọmọ ti bọ̀ wálé. ọmọ ti bọ̀ wálé ọmọ ti bọ̀ wálé. ọmọ ti bọ̀ wálé ọmọ ti bọ̀ wálé. ó ṣe káyìn náà ti gbọ́ nípa ìròyìn náà ó jọ pé Badmus eléré tíátà ó ní òbímọ náà fún. ṣe rí nípa ti ọ̀rọ̀ ó ṣọmọ kò ṣọmọ. ṣé kìí ṣe torí ipò ọba òun lọ́pọ̀lọpọ̀ ń wò pé láti jẹ́ pé torí ipò ọba pé ló fi fẹ́ kó gbogbo èèyàn mọ́ra kó ń ṣe àwọn àtúnṣe. ògbèrúkúsá mo sọ nínú ifá ògbèrúkúsá tá a ti ṣe sẹ́yìn mo ní ìran ọmọ ògbèrúkúsá ìyàwó wọn á pọ̀ wọn dẹ̀ ńlá ya ńlé. mo ní fúnra wọn ni wọn á ní kán fọkọ́ yẹlẹ̀ wọn á ní kán fàdá yẹlẹ̀ wọn á ní kán káṣọ ara wọn síta wọn á ní kán fọ wọn á ní kán ṣeṣẹ́ ara wọn asọ́ngbà náà lọ́wọ́ mo níṣẹ́ rí i pé ìgbà míì òun fúnra ẹ̀ ló máa ń dáná ńlé wọn á ní káwọn fúnra wọn dá nǹkan ṣe aya wọn á pọ̀ ọmọ wọn á pọ̀ àmọ́ nǹkan ẹyọ kan tó lè padà yọ òun lẹ́sẹ̀ lẹ̀ tó lè padà kóba torí pé
téèyàn bá ní kò sí tí ń bọ̀ lókè tílẹ̀ ògbà kò sí tí ń bọ̀ lókè tílẹ̀ ògbà ní tó ń bọ̀ lókè ipá ìṣe ká ni o tí n tó ń bọ̀ lókè bá lọ dálù ẹ lójijì tó jẹ́ ní tẹ́pá òká ìgbà ẹni wàá mọ̀ pé ò jẹ́ nǹkan kan wàhálà tó ń dé ipá ìṣe nǹkan ló fi ní kí ló fẹ́ ṣẹlẹ̀ tí tẹ́pá ò bá ní ká tó bá dé wàá mọ̀ pé ò jẹ́ nǹkan kan n tó lè yọ lẹ́sẹ̀ ẹlẹ̀ tó lè kó ba ẹ̀bẹ̀ kan ti máa bẹ̀ ifá ọmọ ògbèrúkú sá ifá wọn á níyàwó púpọ̀ àmọ́ wọn ìfọwọ́ wọn kẹ́rù obìnrin síta wọn sì ń kọ aya. wọn ì kọ aya. bẹ́ẹ̀ ni sà. tán bá kọ mọ́ ńkọ́. ẹ ẹ máa gbọ́ mo sì ń bá yín bọ̀ ifá ògbèrúkú sá aláya púpọ̀ wọn ì kọ aya. wọn dẹ̀ gbọ́dọ̀ fọwọ́ wọn kẹ́rù obìnrin síta ńlé wọn. ifá ògbèrúkú sá a máa lọ́mọ púpọ̀ àmọ́ wọn ì kọ ọmọ wọn sì gbọ́dọ̀ lé ọmọ wọn tádànù. ìyí tó bá ṣe inú ọmọ ògbèrúkú sá ifá ní á padà mẹ̀dú ní baba. ẹ gbọ́ mi yé. àgbọ́yé. ifá ní apadà mẹ̀dú apadà mọ́ ní baba fámúregún ni wọ́n dárú ifá bẹ́ẹ̀ fún ọ̀rọ̀ fámúregún ògún ọ̀rọ̀ fámúregún òtò ọ̀rọ̀ fámúregún polúkúrú muṣu ọba lọ bá babaláwo a ní fámúregún wọn ní eré tí wàá bá wọn sá a ní ayé rẹ̀ agún gẹ́gẹ́ ayé rẹ̀ àtòbí àlà kódà ayé àpẹ́sìn ọ́ wàá sì dẹni tọ́mọ aráyé ń wárí fún káàkiri o àmọ́ àkàyọ̀ kan tí wàá ṣe ní fámúregún a ní ò gbọ́dọ̀ kọ aya ó lè fẹ́ yẹ aya tó bá wù ọ́ ò gbọ́dọ̀ kọ ọmọ ó lè bí yẹ ọmọ tó bá wù ọ́ ọ sì gbọ́dọ̀ fọjọ́ kan fojú tẹ́ńbẹ́lú fáre àbí da fáre nù ń ya aya rẹ ọ gbọ́dọ̀ máa dé di fáre máa wúre ń di fáre ìdí rẹ̀ tá fi ní ọmọ ògbèrúkú sá á ní ọ lè láya púpọ̀ àmọ́ kò gbọ́dọ̀ kọ aya torí aya gbọ́dọ̀ máa bá pẹ̀rọ̀ sórí ifá rẹ̀ ifá ògbèrúkú sá ifá ìran obìnrin ní ìdí rẹ̀ tó aya wọn fi gbọ́dọ̀ pọ̀ wọn ń ṣaláya kan ifá ìran obìnrin ní torí obìnrin lọ́tún ọ̀sáré lósì ìran obìnrin lọ sá tó bá ti wá sọ fún wọn bẹ́ẹ̀ wọn á wá ní ọdà o ẹni tí ẹ ṣe ni pé ọmọ apọ̀ bíi rẹ́rẹ́ aya lè pọ̀ bíi rẹ́rẹ́ àmọ́ má láya dànù má lé ọmọ dànù nítorí pé kọ́ má bàa padà tìka àbámọ̀ rẹ̀ bọ́nu fámúregún bá pawọlé kó pèsè lólu ó wà nínú yànjẹ bẹ́ẹ̀ ni òní kó mọ́ pe babalá kúrò jẹjẹ ó ní mo lówó ó ní mo lọ́lá ó ní mo lọ́rọ̀ kọ́ pákẹ́jì náà fúnra rẹ̀ lọ́mẹ́rù aya lóko dànù fúnra rẹ̀ lọ́mẹ́rù ọmọ lóko dànù ibi tó wá ti kẹ́rù aya kẹ́rù ọmọ dànù kọ̀ mọ̀ pé òun ti kó fádànù mọ́ ẹ gbọ́ mi yé àgbọ́yé fámúregún wá ṣe bẹ́ẹ̀ lọ̀rọ̀ fámúregún òtò fámúregún ṣe gbogbo tó yẹ kó máa rí gbámú wọn bọ́ ọmọ lọ́wọ́ gbogbo ipò tó yẹ kó dé kò rí pò yìí dé fámúregún bá sunkún lọ bá babaláwo tó ní bí fánà ṣe sọ ó ní fámúregún dẹdò ó ní bẹ́ẹ̀ ni fámúregún ọ̀bá wọn rẹ̀ japa ó ní fámúregún bá wọn dẹgbódẹgbó ó ní bẹ́ẹ̀ ni fámúregún ọ̀rẹ́ ran mú wálé ó ní fámúregún bá wọn ṣe bí eré o ó ní ìjọ bá wọn wunṣọ ní gbogbo aṣọ rẹ̀ padà dà kí sàmọ́ lọ́rùn ọjà pẹ́rẹ́pẹ́rẹ́ ó ní fámúregún bá sunkún lọ bá babaláwo pé kí ló dé táwọn ẹni yìí ń ṣe nǹkan yìí lẹ́rọ̀ títí mò ń ṣe tèmi léèlè babaláwo rẹ̀ bá gbé fáàrẹ̀ janlẹ̀ ní o ti kó nǹkan ó ti dá nǹkan nù ó ti dá fáàrẹ̀ nù mọ́ á ní kí ni tí mo dànù tí mo dá fáàrẹ̀ mi nù mọ́ á ní aya rẹ̀ ń kọ́ ni mo ti lé wọn lọ ọlọ́mọ rẹ̀ ń kọ́ ni mo ti lé wọn lọ á ní fáàrẹ̀ ń kọ́ ni òun wọlé wọn ọ̀pá mọ́ ní ìjọ ọmọ pé táyà tọmọ tó lé lọ ti lé fáàrẹ̀ mọ́ wọn lára kí ni tí máa wá ṣe ó ní kọ́ lọ rè wáyà á ní kọ́ lọ rè wọ́mọ ó ní tó bá ti lè wá wọn láwàárí á ní ìgbà náà látòrí fáàrẹ̀ he fámúregún wáyà fámúregún rọmọ fámúregún ṣẹ̀wárí fáàrẹ̀ he ojú ọyọ ẹni tí fámúregún lé lọ́jọ́ tọ́pẹ́ ọwà tó fámúregún lọ́wọ́ ọwà àyàwó awóyin Ifáyín Olódùmarè ó ní àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ó ní ntọ́lọ tọ́pẹ́ ó ní àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ fámúregún ṣẹ̀ṣẹ̀ wá mẹ̀dú Ifá náà ń pè lẹ́dú àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ó ní fámúregún ṣẹ̀ṣẹ̀ wá mẹ̀dú ní baba ó ní ìjẹ́mọdé alájẹ́ mọ́ mẹ̀dú ní baba ìjẹ́mọdé ọlọ́rọ̀ mọ́ mẹ̀dú ní baba ìjẹ́mọdé olówó kìṣíkìṣí mọ́ mẹ̀dú ní baba ẹni tó bá ti lè dárú fábẹ́ fún tó bá ti lè jẹ́ ọmọ ògbèrúkú sá kò gbọ́dọ̀ lé obìnrin dànù torí á padà fi nǹkan tí ò tó nǹkan kó bá gbèsè ayé ara ẹ̀ òun mo ṣe sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ó lè máa òun lè ní àwọn Wasiu Ayinde kí ló ń bọ̀ lókè tílé ògbà mo mà rẹ mo mọ gómìnà mo lórúkọ mo lókìkí nǹkan kékeré ní ìgbàlagbàrà ṣubú tẹ́ẹ̀dá ọmọ tẹ́ẹ̀dá ọ̀ràn kan sí tẹ́ẹ̀dá ọmọ pé nǹkan yìí ló lè bì mí wó ló lè bì mí ṣubú ló lè rán mi lọ sọ́nà alákejì ló lè gbalagbàra nǹkan kékeré tí ò tó nǹkan á sì gbalagbàra ṣubú gbogbo àwọn ọmọ rẹ̀ tó bá tóun fúnra ẹ̀ mọ̀ pé àwọn ọmọ yìí o mo ti lé wọn lọ o wọn ò bá wọn ṣe mọ́ o àbí mo mọ̀ pé èmi mọ ni wọ́n mi gbà wọ́n àmọ̀ràn kan tèmi lè fún ni pé kó kó wọn jọ kó pè wọ́n kó pa wọ́n padà irú obìnrin tẹ́ni ó ń ṣeré ìtàgé yìí Bísọ́lá Badmus yìí tó gba ọmọ ẹ̀ padà yìí arábìnrin yìí ìwọ fúnra ẹ̀ mọ̀ pé ó bímọ fún ẹ ìgbà kan wọ́n ń gbóbìnrin kiri lórí social media pé ó ní nǹkan kan bí àrùn ọpọlọ tó ní kinní yẹn máa ń sọ òun wò orí social media ni wọ́n ti ń dáwó fún tí ó fi ń gbéra ẹ̀ obìnrin yẹn wá bú sẹ́kù ó ní òun ti ta ọ̀pọ̀lọpọ̀ nǹkan gbà tóun rí èèyàn dá sóun mọ́ inú ìṣòro yìí lóbìnrin yìí wà ló fi ń rán ọmọ ẹ̀ nílé ìwé
inú owó tá ń dá fún náà ló ti ń padà rán ọmọ ẹ̀ nílé ìwé olórúkọ olówó ó sì lè pàṣẹ láìnáwó lọ́wọ́ láìná tọrọ láìná kọ́bọ̀ ó sì láwọn ẹni tó lè pè tí wà ní ẹ bá ń dá sọ́rọ̀ ọmọdé yìí láìnáwó láìní nǹkan kan òkìkí ẹ ti débẹ̀ débi pé ó yá ọmọdé yìí èmi mo bí máa gbọ́ lọ mo rẹ́ni bíi 5-6 tó jẹ́ pé tí Wasiu Ayinde bá fa ọmọ yẹn fún títí dọ ìwé tọmọ yẹn á kà dọ́jọ́ ogbó onítọ̀hún á máa gbé èyí tó jẹ́ ṣáàmà ìsọlọ̀ yìí ó ṣòdì sọlọ̀ tó jẹ́ ṣáàmà ìsọlọ̀ kílé lókù àbí máníjà Wasiu Ayinde ni tó jẹ́ ṣáàmà lókù gọ́ọ̀mẹ̀ntì ibẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́kọ̀ọ́ lọ́hùn ó láwọn rẹ́ẹ̀pù tó jẹ́ pé òun fúnra ìná fún ní slot yẹn tó fún wọn ó ní ṣáàmà tó jẹ́ pé wọ́n fún Wasiu Ayinde ní slot yẹn tó jẹ́ pé ó fún wọn ó ní àwọn sẹ́nẹ́tọ̀ tó jẹ́ pé táwọn bá rí Wasiu Ayinde àwọn fúnra wọn mọ̀ pé sẹ́nẹ́tọ̀ tí mo wà yìí ọpẹ́lọpẹ́ Wasiu Ayinde ló fún mi ní connection débẹ̀ ó ní Ọlọ́run ti kẹ́ ó láwọn kan tó rin kankan wà tó yẹ pé ìwọ fúnra ẹ̀ wò pé ó lágbára eré tó ń ṣe yìí orin tó ń kọ yìí ó lọ́wọ́ àwọn tẹ́ẹ̀jọ bẹ̀rẹ̀ tẹ́ẹ̀jọ ń kọ̀ wọ àwọn ẹni tó dùn ayé ti gbé mi wọ àwọn ẹni tó jẹ́ pé orin ti ń kọ wọ́n tí wọ́n kọrin mọ́ àwọn kan wà tó jẹ́ pé wọ́n lórúkọ wọn lókìkí òkìkí náà dà lónìí àmọ́ wo àtìgbà tó o ti bẹ̀rẹ̀ ìgbókìkí rẹ̀ wọ̀pù mo wá ní ẹ̀yìn kan ti ká lára rẹ̀ òun láwa máa ṣàtúnṣe àwọn ẹ̀yìn náà torí kò mọ tí ìyá ń ṣe lẹ́yìn òun tóun ò fi wálẹ̀ nísìnyí ìwọ ni wàá wá àwọn àtúnṣe tí wàá máa ṣe ó lè láwọn ọmọ kan tó jẹ́ pé òbí wọn ò gbà wọ́n àmọ́ ìyá gbà wọ́n tó jẹ́ pé wọ́n á ní tí ò bá ti gbà yín ẹ jẹ́ mú yín dọ́dọ̀ ìyá ni ẹ má dá sí o ẹ ṣàfilẹ̀ o ní tẹ́ ẹ bá ti need tẹ́ ẹ bá ti fẹ́ ẹ pè mí màá ṣètọ́ ẹ̀ torí kò mọ̀ ní iye tí ìyá yìí ń dín tí ìyá yìí ń fara gbé panel sọ ọmọdé yìí ó yá ẹ bá ń sẹ́ndì 20,000 sí owó ilé ìwé àbí ẹ bá ń sẹ́ndì ọmọ Wasiu ṣáà ní ẹ fi ilẹ̀ máa máa ṣètọ́ yẹn ìyá yìí lè má lówó yẹn lọ́wọ́ láti fi ṣe ó lè pe àbúrò pé mo nídìí iye báyìí ó yá kó sẹ́ndì ẹ̀ sí láti pé káṣírí ọmọ má bàa tú abẹ́gbọ́ àwọn nǹkan tí ìyá yẹn ń ṣe o mọ̀ fúnra ẹ̀ torí pé gbogbo ẹ̀kọ́ ni ìyá yẹn máa pè é jókòó máa sọ fún ẹ pé nǹkan báyìí ni mò ń ṣe lẹ́yìn ẹ̀ ìwọ ni wàá wá jókòó báyìí pé níbo ni omi ti fẹ́ tẹ̀ ìwọ̀ gbé mi lẹ́nu mo ní kò sálágbára níbì kan in tó ń ṣe ipá ẹ̀ ṣì ń ka ni ló fi ń rò pé kò sí ti ń bọ̀ lókè tílẹ̀ ọgbà tí n tí páì ò bá ní ká tó bá jálù ẹ lẹ́ẹ̀kan wàá mọ̀ pé àṣẹ yin ìjù báyìí lọ. ẹ gbọ́ irú àwọn kì í ṣe Bísọ́lá Badmus nìkan la bímọ fún tí ó gbà wọ́n á pọ̀ bẹ́ẹ̀ torí tó dẹ̀ ń ṣọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin yẹn náà ni pé mo fẹ́ fẹ́ olókìkí mo fẹ́ kán rí mi pẹ̀lú olókìkí mo fẹ́ fẹ́ star mo fẹ́ fẹ́ celebrity mo fẹ́ fẹ́ àwọn ẹni tí mo fẹ́ kán rí mi pẹ̀lú àwọn fúnra wọn tá ń gbèdì ilẹ̀ fún wọ́n ti mọ̀ pé ó láìmọ̀ yáyá wọ́n ti mọ̀ pé wọ́n lè lóyún fún kó má gbà á wọ́n ti mọ̀ oríṣiríṣi tó lè ṣẹlẹ̀ wọ́n dẹ̀ lóyún yẹn òun fúnra ẹ̀ láwá wò pé nǹkan kékeré ní gbalagbara ṣubú gbogbo wọn tó mọ̀ pé wọ́n bímọ fún ọ Bísọ́lá Badmus ó jẹ́ eléré orí ìtàgé la fi gbọ́ pé ó bímọ fún ẹ àmọ́ ìyá ni mi ń ta bímọ fún táà gbórúkọ wọn tá dẹ̀ bímọ fún tó dẹ̀ mọ̀ pé wọ́n bímọ fún bọ̀ táà gbórúkọ wọn ọlá pé Bísọ́lá Badmus ó jẹ́ eléré orí ìtàgé la fi ń gbórúkọ ẹ òun láwá lọ ṣàtúnṣe gbogbo bẹ̀ pátápátá á pè wọ́n ó lè jẹ́ nítorí pé ó fẹ́ jọba o ó lè jẹ́ nítorí pé kò jọba o àmọ́ kọ́ máa wò pé ọjọ́ ti ń dogbo lọ móhùn náà lára ẹni tó ti ń wọ 70 ti ń dàgbà àsìkò yìí ló lè ṣàtúnṣe kókó gbogbo àwọn ọmọ ẹ̀jọ́ àwọn ìyàwó gan tó ti mọ̀ pé wọ́n ti lọ tó dẹ̀ mọ̀ pé wọ́n sì ń pè ọ́ kò ń ṣe dandan kó súnmọ́ wọn mọ́ àmọ́ ṣẹ̀tọ́ Ọlọ́run fún ẹlẹ́tọ̀ọ́ débẹ̀ àṣírí ẹ̀ bò kọjá bẹ́ẹ̀ àríyàwó ẹ̀ tẹ́bi ń pa àríyàwó ẹ̀ tí ò ní nǹkan kan lọ́wọ́ mọ́ arọ́mọ ẹ̀ tẹ́bi ń pa arọ́mọ ẹ̀ tí ò ní nǹkan kan lọ́wọ́ mọ́ wàá kó wọn jọ wàá pè wọ́n ọlá wà lọ́wọ́ ẹ̀ tó lè dá wọn nítorí èní kọ́ nítorí ọ̀la ni àti nítorí ipò tó wà àti nítorí ẹ̀mí ara ẹ̀ gangan àti nítorí kẹ́mí ẹ̀ má bàa dálé gbọdọ̀ lójijì àti nítorí kọ́lá ẹ̀ má bàa rélẹ̀ Èdùmàrè ò ní sọ́dẹ ní àná ní tí ó lè ṣe ni pé kó lọ ṣàwọn àtúnṣe kọ̀ọ̀kan bó láwọn ọmọ iṣẹ́ náà torí pé àwọn iṣẹ́ yìí ní ìṣẹ̀tọ́ fún wọn tó kó pè wọ́n. bí èyí tó lọ rèé bá oníròyìn lẹ́nu. àyàn kúnlé àbí nǹkan kan ó dà pé yẹn ti padà sọ́dọ̀ onílù ẹ̀ ó dà pé yẹn ti padà sọ́dọ̀ irú àwọn yẹn Ọlọ́run kẹ́ ẹ Ọlọ́run ṣẹ̀tọ́ fún ẹ bọ́lọ́run ṣe ṣẹ̀tọ́ fún ẹ ìwọ náà ṣẹ̀tọ́ fún wọn ìwọ náà ló kọ́ lórin ó lé ẹni bá ń yọ́nú sí mi ìyọ́nú Ọlọ́run bá ni wọ́n á máa rí ó lé ẹni bá ń bínú sí ẹ ó ní ìbínú Ọlọ́run bá ni wọ́n á máa rí ṣó wá dáa kọ́ Ọlọ́run máa yọ́nú sí wọ kí wọ́n máa bínú sáwọn èèyàn ìwọ tọ́lọ́run bá ti ń yọ́nú sí ẹ tí wọ́n ń bínú sáwọn èèyàn ìwọ náà padà rí ìbínú Ọlọ́run bá yẹn torí Ọlọ́run yọ́nú sí ẹ ìwọ náà yọ́nú sí èèyàn bàtọ́ náà bá ti ń yọ́nú sí ẹ tó jẹ́ pé ìbínú ló fi ń dá padà sáwọn èèyàn torí ọlá tọ́lọ́run fún ẹ ìyọ́nú tọ́lọ́run fún ẹ ó ń fẹ́ kí ìwọ náà máa fi ran àwọn kan ni torí gbogbo akọ́lọ́ Ọlọ́run máa dá lọ́lá bákan náà bọ̀ tí ó mọ̀ pé tí gbogbo abádọ́ lówó ta ló fẹ́ máa wá ọ èèyàn kan ta ló fẹ́ máa ṣí géètì fẹ́nìkan
ta ló fẹ́ máa ta lọ́jà tá à ń jẹ ta ló fẹ́ máa ta magí tá à ń jẹ ta ló fẹ́ dúró sínú oòrùn máa kiri àlùbọ́sà kò sí ọlọ́run á pín kálukú sípò tiẹ̀ kálukú á dẹ̀ máa rí jẹ rí mu nípò tiẹ̀ á tún máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yàn wá fẹ́nìkan tí wo ò bá jẹ́ léré báwo ló ṣe fẹ́ ló nílù lẹ́yìn tó nílù tí Wasiu Ayinde ò bá jẹ́ léré onílù rẹ̀ báwo náà ṣe fẹ́ rí nǹkan jẹ lẹ́yìn ẹ̀ tó nílù náà ò bá lùlù fún báwo làwọn náà ṣe fẹ́ rí nǹkan jẹ lẹ́yìn ẹ̀ ọlọ́run àdó nílù ọlọ́run àdó lórin lọ́tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run pín nǹkan kálukú lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀yin nìyí tẹ́ ń ṣe interview yìí cameraman yìí tó ń yà á yìí tí ò bá sí bàbá yìí báwo ni iṣẹ́ ṣe fẹ́ gún régé tí ò bá sẹ́yìn ìjẹ́ bàbá yìí lè dá ṣẹ́ṣe bí ilé ayé ṣe rí nìyẹn wá ràn mí lọ́wọ́ máa ràn ọ́ lọ́wọ́ àwa èèyàn àwa ń gbé nípò pé ọlọ́run dá wa fúnra wa ni a máa ń gbé nípò pé ọlọ́run dá mi láyé ọ̀tọ̀ ni ìjọ táwọn èèyàn bá ti ń rò nírò pé èmi ọ̀gá iléeṣẹ́ yìí o àwọn ẹni tó wà lábẹ́ mi yìí náà ọlọ́run dá wọn ni o láti kó wọn sí mi lábẹ́ o káwọn ń jẹun lára mi o torí èmi tí mo jẹ́ ọ̀gá yìí náà mo sì ń jẹun lára ẹnìkan o ìjọ tá a bá ti lè jókòó tá a bá ti rò ó ìjọ náà láyé kálukú á máa gún régé ẹni súnmọ́ ẹjọ́ jẹun lára ẹ̀ torí ìwọ náà jẹun lọ́dọ̀ ẹnìkan ẹni tó ń jẹun lọ́dọ̀ ẹ̀ òun gbàdúrà kí bẹ́ẹ̀ má jẹ gẹ̀ irú bó ṣe wà yẹn sìn pẹ̀lú bó ṣe lọ́lá ètò èmi Wasiu Ayinde yìí ojoojúmọ́ ìṣẹ́jú la máa wá yọnu Tinubu pé Tinubu ò gbọ́dọ̀ bínú sóhun Tinubu ò gbọ́dọ̀ bá mi jà torí ẹni tí mo fẹ̀yìn tì rèé àbí bẹ́ẹ̀ kọ́ bó ṣe lọ́lá ètò ìwọ náà ṣì ń wò pé ẹnìkan ṣì lè ní tí n bá bínú sí ẹ wàá máa wá èèyàn tí wàá máa bẹ̀ pé ẹjọ́ ẹ ṣáà bá ń bẹ̀ wàá lọ dọ̀bálẹ̀ gbàlàjà bàbá ẹ má bínú sí mi bẹ́ẹ̀ náà làwọn kan náà ṣe ń wájọnu tiwọn náà pé Ọlọ́run má jẹ́ ṣe Wasiu Ayinde o Ọlọ́run má jẹ́ ṣe Wasiu Ayinde o tó jẹ́ pé tán bá ṣẹ̀ wọ́n á lọ kẹ́bí wọn wá láti wá dọ̀bálẹ̀ bẹ̀ wọ́n ni ẹ̀rí bẹ́ẹ̀ bí ilé ayé ṣe lọ nìyẹn bí wọ́n ṣe ń wá àánú lọ́dọ̀ ẹnìkan pé Ọlọ́run má jẹ́ kẹ́ni ìbínú sí mi jẹ́ kí n máa ṣá bá àánú ẹ̀ pàdé irú ọba tó ń lé tó lóun fẹ́ jẹ yìí sìn kò ságbẹ́kẹ̀lé níbì kan ju pé tí Tinubu bá ti ní ó yá àgbẹ́kẹ̀lé mi nìyẹn kò ságbẹ́kẹ̀lé kan tó lè ní òun níbì kan ju pé Tinubu yìí ó yá tó bá ti ní kí n jọba yìí mo ti jẹ́ tó ló mọ̀ pé kò sẹ́ni tó lè dá lọ́wọ́ kọ́ in tó bá ti wí lábẹ́gẹ́ a máa wáyọ̀nù ẹ̀ báyìí bẹ́ẹ̀ làwọn kan náà wáyọ̀nù tìwọ́ náà so òun ló máa jẹ́ kí n fún Wasiu Ayinde níwọ̀n bá advice pé gbogbo ẹni tó bá ti ń wá àánú lọ́dọ̀ ẹ̀ ṣàánú fún torí ìwọ náà wá àánú lọ́dọ̀ èèyàn kan ẹni súnmọ́ ẹni ò súnmọ́ ẹni ṣàánú fún wọn fà wọ́n mọ́ra kó wọn mọ́ra jẹ́ kán bá àánú ẹ̀ pàdé má jẹ́ kán bómi jẹ́ kúrò lọ́dọ̀ ẹ̀ kí wọn náà má bàa bómi jẹ́ kúrò lọ́dọ̀ Ọlọ́run kò jù bẹ́ẹ̀ lọ àdúrà gbogbo wa gbà kó gba ọmọbìnrin yẹn kó má gbà lójú agbo lásán kó gbà alágbàdélé yẹn Màlíkì yẹn ọmọ Bísọ́lá Badmus advice tèmi lè fún ni pé kó má gbà lójú agbo lásán kó má gbà nígbà pé mo fẹnu gbà lásán kó gbà délé bórí ilé wọn tán ń gbé bórí pé ilé tí ò tẹ́wọn lọ́rùn ni kó gbà lé gidi fún wọn kó béèrè báwo nílé ìwé ọmọ náà ṣe ń lọ sí tó bá jẹ́ ilé ìwé tí ò tẹ́ lọ́rùn ni kó ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ìgbésí ayé bàbá nílé ayé wọn kó béèrè lọ́wọ́ arábìnrin ni pé kí ló fẹ́ níbo ni ìṣòro ẹ̀ kù sí kò sí iye tó lè lóun fẹ́ tó lè fún láti fi ràn lọ́wọ́ kò jù bẹ́ẹ̀ lọ Àyànkúnlé náà tẹni ó dọ́dọ̀ ẹ̀ náà kó mú mọ́ra padà kó má wo ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn kó ṣẹ̀ wá máa ṣẹ̀tọ́ fún wọn torí Àyànkúnlé in tó ṣẹlẹ̀ ẹni àwọn èèyàn lè máa bu pé kí ló dé tọ́ padà kí ló àkíyèsí ni mo kà á sí pé ó pè sákíyèsí pé nǹkan kan ń ṣẹlẹ̀ tóun fúnra ìwò mọ̀ tí ò dẹ̀ fúnra sí ẹni mi ń ṣe ayé tí ó mọ̀ pé òun ṣe ayé ìyẹn ni pé ó pe K1 sákíyèsí ó pè sákíyèsí ni kó má rí ní rí pé ó gbé òun sáfẹ́fẹ́ àbí ó gbé òun sáyé àbí ó fẹ́ káyé bú òun kó rí ní rí pé ọ̀rọ̀ tẹ́ni yìí sọ ó dẹ̀ pè mí sákíyèsí ni o ẹ gbọ́ mi yé pé ọ̀rọ̀ tẹ́ni yìí sọ professional tiẹ̀ ní láyé tiẹ̀ onílù tí wọ́n fúnra ẹ̀ mọ̀ pé ẹni yìí ń lùlù ọ̀gá onílù lẹ́ni yìí professional tiẹ̀ ní ẹ láyé tiẹ̀ táyé náà dẹ̀ mọ̀ pé ọ̀gá olórin lẹ́ni yìí ìwọ náà ń kọrin kò yẹ kí ẹnìkan wá fìyà jẹ nìkan tí ìyà bá wá jẹ èèyàn àwa Èkìtì a máa ń pòwe kan mọ́fọ̀mọ́fọ̀ ọ̀nà òkè ìjérò kan mú yán ni láì lọ́bẹ̀ ọ ni wọ́n á jẹun jẹ kí ni mo sọ ǹjẹ́ ẹ mọ̀ á ní ọ̀rẹ́ mi má sọ̀rọ̀ ọ̀rẹ́ mi má sọ̀rọ̀ ọ̀rẹ́ mi má sọ̀rọ̀ ó wá gbé yán dé ò bá ń fọbẹ̀ sí ó dẹ̀ ní má sọ̀rọ̀ ṣé mi ní sọ̀rọ̀ pé yán tó gbé fún mi ò lọ́bẹ̀ ó dẹ̀ ní má sọ̀rọ̀ kí má sọ̀rọ̀ iyán ló gbé dé tí ò lọ́bẹ̀ yìí ó ní má sọ̀rọ̀ ṣé mi ọbẹ̀ kọ́ máa fi jẹ yán yìí ó sì ní kí n dákẹ́ jẹ́ kí n máa ṣányán jẹ ni iná fi ní mọ́fọ̀mọ́fọ̀ ọ̀nà òkè ìjérò kan ọmọ yán ni láì lọ́bẹ̀ ọ ni wọ́n á jẹun jẹ. mọ́fọ̀mọ́fọ̀ ọ̀nà òkè ìjérò ká mú yán kó ni láì lọ́bẹ̀ ẹni wọ́n á jẹun jẹ á jẹun jẹ ìtumọ̀ jẹun jẹ ni pé aṣáṣọ̀rọ̀ á jẹun wúyẹ́wúyẹ́ pé àpẹẹrẹ yín tó mú fún mi yìí ò lọ́bẹ̀ bá a mọ́ bẹ́ẹ̀ àbẹ́gbọ́ mọ́fọ̀mọ́fọ̀ ọ̀nà òkè ìjérò kan ọmọ yán ni láì lọ́bẹ̀ ọ ni wọ́n á jẹun jẹ àbẹ́gbọ́ ẹni tó wà lẹ́yìn ẹ̀ tó ń fìyà jẹ tó mọ̀ pé owó yìí ọ̀tọ̀ sí mi tó ní òun lọ sóde láìmọye ọjọ́ láìmọye oṣù tó ní wọn fún òun lówó táìsì ní kó máa mú mọ́ra níjọ́ kan wàá sùn kàn gírí á sọ̀rọ̀
á sọ̀rọ̀ tó dẹ̀ níyàwó ńlé tó lọ́mọ ńlé á sọ̀rọ̀ tó bá ní ìwọ máa ní fowó ṣe ìwọ máa ní fowó ṣe ṣé èmi ọmọ àfòṣìṣẹ́ lèmi ni àyíká níta ni ò ní kan fowó ṣe kálukú náà ló ní tó fẹ́ fowó ṣe kò sì jẹ́ nìyẹn bó bá ní ìwọ máa ní fowó ṣe ìwọ máa ní fowó ṣe ṣé èmi ni mi ní tí ń fẹ́ fowó ṣe. wọ́n mú rẹ̀ gbó ìfá ọmọ ní fowó ṣe wọ́n mú ọmọ lọ́jọ́. bó ṣe jẹ́ nìyẹn bó bá ní ìwọ máa ní fowó ṣe ìwọ máa ní fowó ṣe ṣé èmi ni mi ní tí èmi fẹ́ fowó ṣe. àbọ̀ náà máa fìyà ṣe lèmi kálukú tó wà lẹ́yìn ẹ̀ náà lọ́ máa ní fowó ṣe bí ẹni mẹ́rin dábàá dákú kátà ẹ̀ lẹ̀ wàá mọ̀ pé àwọn máa ní fowó ṣe ní lóòótọ́ kálukú ló ní ẹ̀ tó fẹ́ fowó ṣe kó fa gbogbo wọn mọ́ra àkíyèsí Wasiu Ayinde yẹn náà gbogbo eléré náà bá wí wọ́n fà wọ́n mọ́ra kán wò ó pé ìta bẹ̀rẹ̀ yí eré tá à ń ṣe yìí wo ẹ̀yin tẹ́ ẹ jọ bẹ̀rẹ̀ ibẹ̀ ló yẹ kán ti máa ronú ẹ wà wá tá a jọ bẹ̀rẹ̀ wàá gbọ́ interview ẹni mi Paso tá à ń pè ní Paso yìí òun kọ́ ni Paso àkọ́kọ́ ó ní Paso tó ń kọrin lákọ̀ọ́kọ́ támọ̀ sí Paso níbẹ̀rẹ̀ Paso gangan ní Ṣómólú ìgbà tí Paso dé tá a bá sọ́nsìn àbí tá ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ wọn à ní mọ̀ pé Paso àkọ́kọ́ wà ẹni tán pè ní Paso rè Kamlansa tó kọ́ Paso níṣẹ́ tí Paso ń lùlù lẹ́yìn ẹ̀ pẹ̀lú Báyọ̀ Òjújọbọ́ ó wà ní ọ̀dọ̀ wa ń bí tẹ́ bá ń lọ ń sìn náà tẹ́ bá ti lè dé Ọlátẹ́jú bẹ̀ yẹn ẹ̀bá Kamlansa ń bẹ̀ tó ń fi spíkà rẹ́ǹtì kò kúrò ń bẹ̀ títí dọ̀la ibẹ̀ ló wà òun ni ó ń kọrin tí Paso tó ń lùlù lẹ́yìn ẹ̀ tẹ́lẹ̀ pẹ̀lú Báyọ̀ Òjújọbọ́ irú yẹn ẹni yẹn ló lórin Paso jẹ́ onílù ó ní ó lùlù lẹ́yìn Kamlansa ṣì wà bẹ́ẹ̀ ìjọ kan tẹ́ bá fẹ́ wá bí máa try láti ní ẹ̀gbọ́n Kamlansa ẹ̀ wá máa ní kẹ́ ṣe interview fún ó tẹ̀ pé tẹ́ bá ṣe interview fún ẹ fẹ́ fún lówó understand but ẹ ṣe interview fún ẹ̀gbọ́n Kamlansa wà lójú orin bí ní Ọlátẹ́jú bí tó jẹ́ pé ibẹ̀ ló ti ń fi speaker rent títí dọ̀la tí ò tí kúrò ń bẹ̀ tí ẹgbẹ́ Paso náà dẹ̀ ṣì ń fún ní respect tiẹ̀ ní agbo tó bá ti rí ẹ̀gbọ́n Kamlansa á ní ọ̀gá mi nìyí tí mo lùlù lẹ́yìn ẹ̀ tóun gan tí ó mọ̀ pé òun tiẹ̀ máa di olórin rárá ọ̀gá mi nìyí ẹ̀gbọ́n mi nìyí tí mo lùlù lẹ́yìn ẹ̀ Lọ́látẹ́jú ní gbogbo mo ṣe ẹ̀yìn Kamlansa ló ti ń lùlù ẹ wá wo Kamlansa níbi tó wà ń sìn kò sí mọ́tò ń díẹ̀ kò sówó lọ́wọ́ ẹ̀ kò sí nǹkan kan ó ṣàn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mò ń jẹun ẹ wo Paso ẹ wo pò tó wà èèyàn àgbà kámú fọ́lọ́run ọba ni ibẹ̀ ló yẹ káwọn ti máa ronú pé ọ̀gá mi rèé tó kọ́ mi ń ṣẹ́ ẹ wo pò tó wà àánú ni mo rí gbà ìjọ táwọn èèyàn bá ti ń rò pé àánú la rí gbà ṣé mi nìkan ni babaláwo ni ṣé mi nìkan ni sọ̀rọ̀sọ̀rọ̀ ni ṣé mi nìkan lolórin ni ṣé mi nìkan ni mò ń tata ni ìwọ tó bá ti lè rí nǹkan dá ṣe nídìí iṣẹ́ tó ń ṣe má fi ìyà jà àwọn ẹni tó wà lẹ́yìn ẹ̀ ṣàdúpẹ́ pé àánú ló rí gbà má lọ wò ó pé omorin kọ ni má lọ wò ó pé omere ṣe ni rántí pé àánú ló rí gbà owó Wasiu Ayinde ńgbà tó wà lẹ́kọ̀ọ́ àwọn sáwúrà ájọ bẹ̀rẹ̀ ni tí sáwúrà tẹ̀ ń bí bùngbà rẹ̀ tí sáwúrà ní òun ti jẹ mọ́nùgò tí sáwúrà náà ń bu tó ní Alhaji Gògóńgò Wasiu Ayinde náà ń pè lálájì Gògóńgò ńgbà yẹn tí sáwúrà bá ti ń kọrin báyìí tó ní Alhaji Gògóńgò torí Gògóńgò Wasiu Ayinde ogun ńgbà yẹn. kò tí ì somi lára. Alhaji Gògóńgò ìgbà tí sáwúrà Fúrájù ká máa pàdé ní TV8 ojú ti sáwúrà láti lọ sí orí stage láti lọ kí Wasiu Ayinde ló gán ní ẹ̀ lọ́ọ̀kan ló ní sáwúrà omi inú ìgò ọjọ́ sí tó ní odé mọ́nú ìgò tó ní ó ti ṣàn ló bá ní kó gorí stage wá ó wá ní orin tájọ ń fi ń kọ búra wa ń gbà yẹn ó ní àtijọ́ dé bàbá àtijọ́ dàgbà ó ní kò kọ́ sáwúrà bọ́ sórí stage ó ń kọ́ nìyẹn lọ ohun ẹ̀ ń gbọ̀n ó fẹ́ máa ké Wasiu Ayinde ṣe wá gba máìkì ó ní omi inú ìgò ọjọ́ sí tani adé mọ́nú ìgò kò lè ṣàn ó ní omi yẹn ló padà ṣàn jáde yìí o tẹ́lẹ̀ sábà yẹn sáwúrà ó dúró strong lẹ́kọ̀ọ́ ń gbà yẹn òun àti Wasiu Ayinde náà jọ ń fà sáwúrà lérò lẹ́yìn ju Wasiu Ayinde lọ tó ń bọ Alhaji Gògóńgò ṣé Wasiu Ayinde ṣé rí Gògóńgò lọ fún ẹ mọ́ báyìí ṣáyé gbúrò sáwúrà yẹn mọ́ òun ní Saheed Òṣùpá fi kọ́ ni àwọn tó kọ́kọ́ ṣájẹ́ sáwúrà Sùrájù mi nǹkan kan tí Wasiu tí Saheed Òṣùpá tó fi kọ́ ni èmi gan ti kọ́ ṣájẹ́ àwọn tó kọ́kọ́ ṣájẹ́ sáwúrà Sùrájù mi kíní Òbésèré kọ́ ṣájẹ́ òun náà kọ́ oríṣiríṣi ẹni bá gbọ́ orin àmọ́ ẹ̀gbọ́n yẹn náà pè ní sáwúrà Èkó náà wà àwọn tó ń ní ṣájẹ́ nìyẹn ẹ̀dá sábà yẹn àgbọ́yé kò tí pẹ́ tó kú àwọn yẹn ẹ wo Wasiu Ayinde títí tí àwọn yẹn fi kú àwọn tó Wasiu Ayinde kẹ̀ àtẹ̀jọ́ ń jagun nísàlẹ̀ Èkó ni àwọn tó títí dọ̀la látijọ́ tí Wasiu Ayinde ti dìde pé àpò ń kọrin Wasiu ò wálẹ̀ rí pé ká ní èèyàn tẹ̀ dìde ó ṣubú ń jọ̀kan rí kò ṣubú rí látijọ́ tó ti dìde wọn ò bá rí ó dẹ̀ ń lọ bẹ́ẹ̀ ni irú ẹ̀yẹn gangan ló yẹ kó wò pé ọlọ́pẹ́ ni mí torí tẹ́ ẹ bá lọ gbọ́ gbogbo àwọn kánkọ́sì Wasiu Ayinde àwọn tán jọ lò gbà kò sẹ́ni tá a gbọ́ mọ́nú wọn pé ẹni jí ó lògbà pẹ̀lú Wasiu Ayinde kò sí mọ́ adẹ́pọ̀ bí omi
tájọ lògbà pẹ̀lú Wasiu Ayinde kò sẹ́ńtáyé gbọ́nú wọn mọ́ àwọn tán lògbà ṣáájú ẹ̀ gan kò sẹ́ńtáyé gbọ́nú wọn mọ́ àwọn tán tó bẹ̀rẹ̀ sí ní lògbà lẹ́yìn ẹ̀ díẹ̀díẹ̀ láyé ń gbọ́ torí gbogbo àwọn Paso yìí jìnnà sí àwọn Obesere wọ́n jìnnà sí gan láwọn tán jọ lògbà ń bẹ̀ so ibẹ̀ ló yẹ kóhun fúnra ẹ̀ tí wàá máa wò ó pé kí ni mo fẹ́ tọ́lọ́hùn ṣe fún mi tábà ní èèyàn láhùn irú Wasiu Ayinde ìkọ́ ló yẹ kó máa láhùn ẹ gbọ́ tábà ní èèyàn eléré bá yàn lùlù èèyàn ò jàǹfààní ọ̀gá irú Wasiu Ayinde yìí kọ́ tábà ní èèyàn bímọ kò tọ́jú ọmọ tábà ní èèyàn níyàwó kò tọ́jú ìyàwó irú Wasiu Ayinde yìí kọ́ ó yẹ kó máa wò pé òun ráàánú gbà tíbi tí Wasiu Ayinde bá ti ń ṣeré tẹ́ bá rí bọ́n ṣe náwó fún Wasiu Ayinde ẹni tí ò bá lówó lọ́wọ́ apá TV ni fúnra ẹ̀ ó máa pa TV ni pé èyí ẹni mi ń wo stage Wasiu Ayinde tó ń bú sẹ́kún pé bẹ́ẹ̀lì nìyí àwọn kan wá gbà tó yẹ pé wọ́n ní dìde rárá wọ́n á fẹnu kò Wasiu létí lásán pé ó ti wọnú àkáǹtì ẹ̀ ní kò ń ṣe 10 million kò ń ṣe 5 million lórí pé ó tẹ̀ wà lójú agbo pé wọ́n rí lásán pé ó fẹ́ kì í lásán ọlá olúwa ni kan tó wá sọ pé gbogbo anything tá bá fẹ́ ṣe nínú APC pátápátá kò sí eléré mi ìwọ ni ààyè ọ̀tọ̀ nìyẹn tó fi ń gba sálárì ibẹ̀ kí ló fẹ́ mi ì tí ì mọ nǹkan náà tó lè ní pé ọlọ́run ò ṣe fún òun nídìí eré yẹn ibẹ̀ ló yẹ kó ti wá jókòó pé ọlọ́run kẹ́ mi ó yẹ kémi náà kẹ́ àwọn èèyàn so n tẹ́mi lè fún ní advice òjò bẹ́ẹ̀ lọ ṣá kò jù bẹ́ẹ̀ lọ ọmọ ògbèrú kúsà ni ṣẹ́rí ọmọ ògbèrú kúsà gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ẹ rí pé a ti kìfáì lórí ètò yìí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ó máa ṣẹlẹ̀ but bó lólúwo bí ò lólúwo bólúwo ẹ̀ ṣì wà láyé bólúwo ẹ̀ ò sí láyé mọ́ bóyá ó ń pe olúwo ẹ̀ dédé bóyá kì í pe olúwo ẹ̀ dédé òun la fi máa ń sọ fún ẹni tá a bá tẹ̀ nífá wọn á ní a ti tẹ̀ ọ́ nífá o wọn á ní kó o túnra rẹ̀ tẹ̀ babaláwo tó bá ti rí wà á máa béèrè lọ́wọ́ wọn pé ẹjọ́ ifá báyìí nífá mi o kí lè wọ̀ mi kí ni tí yóò yẹ kí n ṣe kí ló yẹ kí n máa ṣe ìgbésẹ̀ wo ló yẹ kí n máa gbé ó dẹ̀ gbọ́dọ̀ máa yẹra ẹ̀ wò pé ẹjọ́ ẹ bá ń lu fáàmì ẹ bá ń ṣe àdúrà ní fáàmì ẹ bá ń ṣe nǹkan kan á lè máa wo ibi tóun ti ń ṣubú nǹkan tó ń jálù yàn ipá èèyàn ṣèkalẹ̀ èèyàn rò pé òun jẹ́ nǹkan kan fẹ́ẹ̀sà máa ń sọ fún gbogbo èèyàn gbogbo gbà pé tó bá ní olówó olóògùn ó mọ̀ọ̀yàn ó lágbára ó jẹ́ nǹkan kan ní tó sì ń jálù ẹ̀ ní tẹ́pà yìí ṣèkalẹ̀ ní tágbára ẹ̀ gbé ló sì ń rí ló ń jálù ẹ̀ tí ní tágbára èèyàn ò bá gbé bá jálù yàn lẹ́ẹ̀kan agbọ́lọ́ ńlọ́gà ẹ̀sà wà á tẹ̀dédé rẹni tó nífẹ̀ẹ́ báyìí tó dẹ̀ wò pé tí n bá pè lọ́wọ́ kan ń bọ̀ ni ẹ̀sà wà á tẹ aago ẹ̀ kò ní gbé mọ́ ẹ̀sà wà á dédé rí i pé kí ló ń bọ̀ lókè tílẹ̀ ògbà yìí tó ń ṣàwọn agbèrò yìí nìyẹn tó ń jẹ́ ká máa kọjá àyè wọn wọn á rò pé pàtí tí mo wà yìí Tinubu wà ní pàtí yẹn gómìnà wà ní pàtí yẹn ní nǹkan kan wọn á tán bá ti wá délé wọn á dúró báyìí pé àwa la tó yìí èmi tí mò ń lọ pàtí gómìnà èmi tí mò ń lọ pàtí chairman ìjọ tán bá máa dáràn ìjọ ìnáwó mọ̀ pé gómìnà ò mọ̀ wọ́n rí ìjọ tán bá dáràn àwọn pé chairman ò rí wọn rí ìjọ tán bá máa dáràn tí wàhálà bá máa ṣẹlẹ̀ ìgbà yẹn náà tó mọ̀ pé àṣà ẹ̀mí tiẹ̀ jẹ́ nǹkan kan lé ayé so gbogbo ẹni tó bá ní òun jálágbára bóun jẹ́ nǹkan kan sùúrù lèèyàn gbọ́dọ̀ máa fi lólé ayé torí kó wò ó pé ò jẹ́ nǹkan kan àánú lórí gbà ní gbogbo ọ̀nà tó bá wà ó wà lókèèrè ó wà ní Nàìjíríà o anywhere ibi tó wà tó bá ṣàtìrí pé òun rí jẹ òun rí mu òun rí náà òun rí lò rí pé ò jẹ́ nǹkan kan kí àánú lórí gbà ó tán àánú la rí gbà o. bàbá wo ní lọ́jọ́ kẹwàá oṣù kejìlá ọdún 2025 a kí yín kú oríire àyájọ́ orí kádún tí gbogbo èèyàn ń pè ní ọjọ́ ìbí ẹ sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ẹ fọwọ́ pawú ẹ fèrègì jóbi ọ̀la yín ó pẹ́ ẹ pẹ́ láyé ojú yín ò sì tún ní rí bí o láti Ọlọ́run wọ́n ti fọ pọ̀nrán fún yín darí láàárọ̀ yìí. ẹ wo àwọn ti gbé pọ̀nrán wọn wá o a lè ti gbé pọ̀nrán wọn ẹ ti kó lórí pọ̀nrán so kọ́lọ́run ṣàánú wa gbogbo àná la máa ṣọdún ayọ̀ ọdún tó tún wà lọ́ọ̀kan táwọn wò ní December yìí tó Ọlọ́run á jẹ́ kí gbogbo wa rí ṣe nírọ̀rùn ebi ò ní pa wá ìyà ò ní jẹ wá ojú ò ní tiwa gbórígbórí ò ní borí wa gbẹ̀ngbẹ̀mí ò ní gbẹ̀mí wa a tún kí bàbá wa náà Ọọ̀ni Ifẹ̀ pé wọ́n kú ayẹyẹ náà la tó máa pè náà ọdún kẹwàá wọn tí wọ́n ń ṣe àjẹgbójẹgbó àjẹtọ́jẹtọ́ Èdùmàrè ò ní jẹ́ kí kó pa wọn wọn apẹ́ lásẹ̀ wọn arére àṣẹjẹ o wọn apẹ́ lórí àpèrè o ìrùkẹ̀rẹ̀ àjẹjẹjẹjẹ adìẹ ọ̀kìnrin mọ́ wọn lọ́wọ́ ọ̀pá àṣà apẹ́ láàfin wọn ọ̀pá tọwọ́ ò ní kú ọ̀pá tàbí ò ní kú o àṣẹ tí Èdùmàrè bá ṣe jẹ́ ni.